ìṣẹ́gun rere. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Òní ọjọ́ kìíní ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù tuntun tí ń ṣe oṣù kẹsàn-án 2024 nínú abala kejì 2024 tá à ń lò lọ. Dá gbogbo padà sọ́dọ̀ ọ̀rọ̀ pé Olúwa ọmọ ṣe ìwọ tó fọwọ́ agbára rẹ mú mi rìnrìn àjò oṣù mẹ́sàn-án ní àtàlàfíà pàápàá jùlọ oṣù kẹjọ yẹn o tún fún mi ní okun àtagbára láti lè jáde nínú rẹ ní àtàlàfíà ó jẹ́ ìrànlọ́wọ́ fún mi ó tún mú mi wọnú oṣù kẹsàn-án láti mọ gbìnlẹ̀ fún rẹ láti mọ gbòòrò fún rẹ bàbá ògo ní forúkọ rẹ àdúrà ọpẹ́ dàda ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ògo ìwọ ọlọ́run ìyìn ìwọ tí kìí pé ògo rẹ pẹ̀lú kí n tí kìí fi ìrẹ́ fèrè gbígbẹ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ èyí fún títóbi àtàgbára rẹ èyí fún títóbi àti iṣẹ́ àgbá ìyanu rẹ èyí fún títóbi àti iṣẹ́ ìgbàlà rẹ àìní gbogbo ọ̀nà nínú ayé mi àti owó tí ń ṣe tèmi pápátá àìní fún ìrìn àjò oṣù mẹ́jọ gbáko èyí tí ìwọ ọlọ́run gbó mèrè tí gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ni èyí tí wọ́n dá mi láàrin rẹ̀ tí gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ni èyí tí wọ́n ṣe mí lógo rẹ̀ tí gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ni èyí tí wọ́n ṣàṣepayọ̀ nínú ayé mi ní gbogbo ọ̀nà ìtọ́gbà fi ń jẹ́ ọlọ́run ni èyí ẹgbẹ́ tó fún mi ní ìṣẹ́gun pípé àní láti lè jáde nínú àwọn nínú oṣù kẹjọ ní àtàlàfíà nípa agbára àti àṣà tuntun ibi rẹ àní pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ dáadáa rẹ ó tún mú wọnú oṣù kẹsàn-án pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ọlá ẹwà ògo àti tóbi rẹ ọlọ́run ayérayé mọ̀ bàbá gba ọpẹ́ àti ìyìn mi ológo tó yògo gba ọpẹ́ àti ìyìn mi èmi àìlèmọ́bẹ̀rẹ̀ gba ọpẹ́ àti ìyìn mi ní gbogbo ọ̀nà mo yìn ọ́ àní mo gbóra mo fọwọ́ àtògbò forúkọ rẹ ọmọ ṣe olúwa ọmọ ṣe ọlọ́run ayérayé àní fún gbogbo oṣù kẹsàn-án èyí tí wọ́n tún ti sọ di mímọ́ èyí tí wọ́n tún ti ra padà sí rere yẹn gbogbo tí ń ṣe ibi tó wà nínú rẹ̀ nítorí ògo àti inógo rẹ̀ àní fún ayé mi àti ogo tí ń ṣe tèmi pátá àní fún gbogbo tí ń ṣe àwọn èèyàn fún pátá olúwa ọmọ ṣe ògo ní forúkọ rẹ̀ fún rírìn tí ọ̀tọ̀ ìbẹ̀rẹ̀ ti rìn pẹ̀lú àkùnrin kọjá nínú oṣù kẹsàn-án fún àwọn èèyàn fẹ́rẹ̀ láti mọ ṣáájú wọn nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú ọkọ̀ gbogbo àyè láti mú kéré ayọ̀ kó sì mọ jẹ́jọ́ ní kọ̀kọ́ ọmọ ṣe ọlọ́run ayé rẹ̀ bàbá ọmọ gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn ògo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orí ọ̀rọ̀ bíbélì tá ń kà fún ìyìn ọjọ́ mẹ́ta oṣù ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án ìyẹn oṣù tuntun a rí nínú ìwé orin Dávídì orí ìkẹrin ó lé ní ọgbọ̀n ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkẹrin rẹ̀. Orin Dávídì orí 34 ẹsẹ̀ 1 dé 4. Èmi yóò mọ fi ìbùkún fún Olúwa nígbà gbogbo ìyìn rẹ̀ yóò mọ wà ní ẹnu mi títí láé. Ọkàn mi yóò mọ ṣògo rẹ̀ ní ti Olúwa. Àwọn orílẹ̀-èdè yóò gbọ́ inú wọn yóò sì mọ dùn. Gbé Olúwa ga pẹ̀lú mi kí a sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè. Èmi yóò ṣe àfẹ́rí Olúwa èmi ṣe àfẹ́rí Olúwa ó sì gbóhùn mi ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù mi. Orí ọ̀rọ̀ fún ìyẹn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù yìí oṣù tuntun ọ̀sẹ̀ tuntun ọjọ́ tuntun ògo tuntun ìgbà ọ̀tun rere tuntun ó dé sínú ayé mi ọlọ́run mo mọ̀ lóore ó ṣe lọ́pọ̀lọpọ̀. Oṣù tuntun ọ̀sẹ̀ tuntun ọjọ́ tuntun ògo tuntun ìgbà ọ̀tun rere tuntun ó dé sínú ayé mi ọlọ́run mo mọ̀ lóore ó ṣe lọ́pọ̀lọpọ̀. Ǹjẹ́ ìwọ náà mọ̀ lóore bí? Gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ lóore. Tó bá mọ̀ lóore ẹ jẹ́ pé kò sí àwáwí kankan láti ṣe ju pé kí ni kájọ pahun pọ̀ kájọ yin ọlọ́run lógo. Nínú àwọn ọjọ́ mẹ́ta yìí tó bẹ̀rẹ̀ oṣù tuntun tí ń ṣe oṣù kẹsàn-án yìí nítorí wípé kí ni ohun tuntun ayọ̀ tó lógo tó ga tó tóbi jùlọ ló ti dé sínú ayé nìkankan wa nípa oore ọ̀fẹ́ àti agbára àti àánú ọlọ́run alààyè. Kìí ṣe nípa agbára ọgbọ́n ìmọ̀ àtòyé ènìyàn kankan. Kìí ṣe nítorí pé bóyá ọrẹwà bí mo rẹwà bí mo dára bí mo pé no ṣùgbọ́n nípa àánú oore ọ̀fẹ́ àtòjú rere ọlọ́run. Mo mọ̀ pé ọmọbìnrin alẹ́ rẹ̀ pé sọ ohun tuntun náà wà dà ògo tuntun náà wà dà ara rẹ̀ tuntun náà wà dà. O lè bá rí ṣùgbọ́n wo
oṣù kẹjọ tí ọ̀la kọjá wo bó ló ṣe rí ojú rẹ tún rí oṣù tuntun ṣé kìí ṣe ògo tuntun lélẹ́yìí òrùn tí ó yọ nínú oṣù kẹsàn-án òṣùpá tí ó yọ nínú oṣù kẹsàn-án ìràwọ̀ tí ó yọ nínú oṣù kẹsàn-án ó lè mọ̀ wò wípé bákan náà ṣùgbọ́n tó bá fara balẹ̀ wò ó yàtọ̀ sí ti oṣù kẹjọ àwọn afẹ́fẹ́ tí ó fẹ́ nínú oṣù kẹsàn-án tó bá kíyèsí ó yàtọ̀ sí gbogbo ti ìbẹ̀rù oṣù tó ń bẹ tọkọ ìtọ́fẹ́ nínú oṣù kẹjọ ètò túmọ̀ sí wípé kí ni ohun gbogbo di tuntun tó gbogbo wá di tuntun ní gbogbo tí Ọlọ́run dá pápátá ayé tiẹ̀ náà dandan ni kò di tuntun so ìyókù kó sọ́wọ́ rẹ láti ṣe kí ni láti fi gbàgbọ́ gbà àti láti fi gbàgbọ́ rọ̀ mọ́ láti gbọ́ Ọlọ́run yẹn gbọ́ nítorí pé kí ni ní ojoojúmọ́ l'Ọlọ́run ṣe ohun tuntun nínú ayé àwọn àyànfẹ́ rẹ̀ ètò túmọ̀ sí wípé ayé mi kò tún wà bákan náà mọ́ bí títí oṣù kẹjọ oṣù keje oṣù kẹfà oṣù karùn-ún oṣù kẹrin oṣù kẹta oṣù kejì oṣù kìíní ọdún àti àwọn ọdún mìíràn tó ti kọjá lọ gbogbo ṣùgbọ́n ayé mi ó ti di ẹ̀rí ayọ̀ ètò ológo jùlọ báyìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gbogbo kòtò ayé mi ó ti bẹ̀rẹ̀ sí di tító ànító àníṣẹ́kù nínú oṣù kẹsàn-án èyí tí a mú yìí oṣù kẹsàn-án á ké sí pé lọ́dọ̀ àwọn Yorùbá àmọ́ mo ní àwọn oṣù ewu nítorí pé kí ni ó jẹ́ oṣù bàbàbà ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run òun ti yí padà fún àwọn àyànfẹ́ rẹ̀ kò ní oṣù bàbàbà ibi ṣùgbọ́n ó ti di oṣù bàbàbà ire ìyẹn ni pé gbogbo tí ń jẹ́ ire òun ní ọmọ bà sílùú ayé mi gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ̀ tí mo jẹ́ àpèmọ́rẹ̀ là ń pè tèmi dire ó lè mọ̀ pé yọmọdé sọ̀rọ̀ ti tèmi kéjì dáná kó pè mọ́ra rẹ̀ oṣù bàbàbà sí ògo sínú ayé mi sínú ilé mi sínú iṣẹ́ mi sínú gbogbo tí ń ṣe tèmi ní àwọn oṣù tí a mú yìí tí a ń pè ní oṣù bàbàbà yìí ọjà sí fún mi nítorí pé kí ni Ọlọ́run ti yí gbogbo bàbàbà ibi kúrò yí padà kúrò ó ti yí sọ di bàbàbà ire ayọ̀ ìgbéga àti ìbùkún àti ìṣe lógo oṣù bàbàbà sínú ọlá àti sínú ìgbéga àti sínú àṣeyọrí ayọ̀ ire àti láti mọ gba ire tó lógo tó ga jùlọ láti bí gbogbo wa ní gúnmẹ́rin àgbàrá ayé lọ́nà ti yí àwọn oṣù bàbàbà ibi yẹn sí fún mi sí padà sí rere fún mi so bó ti wù kí ọmọ jẹ́ oṣù bàbàbà ibi tó ṣùgbọ́n fún àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ Ọlọ́run ti fi títóbi agbára rẹ̀ hàn nípa ẹ̀jẹ̀ Jésù Kristi tí ń ṣe ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ ìràpadà ẹ̀jẹ̀ tí kò lábùlà tí kò nábàwọ́n ìjẹ́ pé ó jẹ́ ètùtù àti ìrúbọ ìtí kò tún sí ìrúbọ àti ètùtù mìíràn lẹ́yìn rẹ̀ ó ti fi ìràpadà ó ti sọ di oṣù bàbàbà síre sínú ayé sínú ilé sínú iṣẹ́ sínú ohun gbogbo tí ń ṣe títí àwọn àyànfẹ́ Ọlọ́run àwọn wo làwọn àyànfẹ́ Ọlọ́run àwọn tí wọ́n fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé àti agbára wọn àti ìrètí wọn àti gbogbo tí wọ́n ní àwọn tí wọ́n ní òmíràn gbójúlé gbẹ́kẹ̀lé bí kò ṣe Ọlọ́run àwọn tí wọ́n kì í yàsọ́tún sí yàsọ́sì láti mọ tọ́lọ́ mìíràn láti lọ́ mọ sí wọn àbí láti mọ bọ̀ wọn àwọn tó jẹ́ pé kíni wọn ò sí nínú wípé Ọlọ́run ọ̀kájò jẹ́ pé wọ́n mọ̀ mú nǹkan mọ́kan wọ́n mọ̀ sọ pé kíni gbogbo eléyìí náà kí àṣírí ó fi lè bò ní gbọ́ kò sí àṣírí kankan tí ń bò níbi kankan bí kò ṣe pé lọ́dọ̀ Ọlọ́run nìkan ni àṣírí ètí mọ́bò Ọlọ́run làbò ní láṣírí tí kì í tójú tì ní. gbọ́n tó wí ó ní èmi yóò fi ìbùkún fún Olúwa nígbà gbogbo ìyìn rẹ̀ yóò mọ wà ní ẹnu mi títí láì nígbà gbogbo títí láì ìjẹ́ ìwọ náà ṣetán láti mọ fi ìbùkún fún Olúwa nígbà gbogbo ìyìn rẹ̀ lẹ́nu rẹ̀ títí láì nítorí pé kí ni tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ wípé kí ni ó wà lára àwọn tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí yẹ pé kí ni oṣù tuntun ọ̀sẹ̀ tuntun ọjọ́ tuntun ìgbà ọ̀tun rere ọ̀tun ògo tuntun ó dé sínú ayé rẹ̀ èyí tó jẹ́ pé kí ni ó gbọ́dọ̀ mọ fi ìbùkún fún Olúwa nígbà gbogbo àti ìyìn rẹ̀ lẹ́nu rẹ̀ títí láì nìyẹn nítorí pé Ọlọ́run tún ti ṣetán láti tún ṣe ohun àrà rere ayọ̀ tó lógo jùlọ nínú ayé àwọn àyànfẹ́ rẹ̀ bá a ṣe mú oṣù tuntun yìí ọ̀sẹ̀ tuntun yìí ọjọ́ tuntun yìí àti ìgbà ọ̀tun rere tuntun mìíràn ìtí ń ṣe ògo tuntun àti àṣeyọrí rere tuntun mìíràn. Ọlọ́run tún ṣetán láti mọ fi agbára rẹ̀ hàn ní ọ̀tun àti tóbi rẹ̀ hàn ní ọ̀tun nínú ayé gbogbo àwọn àyànfẹ́ ìyẹn gbogbo àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n gbára lé àwọn tí wọn ò ní nǹkan mìíràn tí wọ́n gbójúlé bí kò ṣe òun Ọlọ́run àwọn tí wọ́n wojú òun Ọlọ́run alẹ́ yìí nígbà gbogbo ní ọjọ́ gbogbo lọ́sàn àti ní òru ètò túmọ̀ sí wípé kí ni orin ọpẹ́ orin yìn ní ọmọ jẹ́ tiwọn láti mẹ́ta sáré kó tiẹ̀ sí bó ti fẹ́ ṣe níwọ̀n bá tó bá ti rí pé kí ni nígbà tó wọ gọ́gọ́ fúnra rẹ̀ tó ń bá rí ìyanu ọ̀nà ìdá tí òfin ni mo fi bùkún fún Olúwa tó fi ni mo yọ́nà lógo láìsí màtí ní àìsàrẹ̀ ọkàn mi yóò mọ ṣògo rẹ̀ nítorí Olúwa àwọn orílẹ̀-èdè yóò gbọ́ inú wọn yóò sì mọ dùn
jẹ́ kí ọkàn rẹ kó máa ṣògo ní ti Olúwa. Ìyẹn ni pé kí ni bí ó ti wù kí ògo yẹ kó pọ̀ tó, bó ti wù kí ọlá yẹ kó pọ̀ tó, bó ti wù kí ìgbéga yẹ kó pọ̀ tó, bó ti wù kí àṣírí yẹ kó pọ̀ tó, rí wípé kí ni ní ti Olúwa ló ti ń ṣògo, nínú Olúwa ló ń ṣògo. Gbogbo tó bá ṣe mọ̀ ṣe nínú ògo Olúwa, kì í ṣe nínú ògo ara rẹ. Ohun mìíràn tó tún dàbí rẹ̀ ni wípé kí ni mọ̀ rántí nígbà gbogbo wípé kí ni agbára rẹ kọ́, títóbi àti mímọ̀ ṣe rẹ kọ́. Kò sí bí ògo rẹ ṣe lè búyọ tó bó ṣe lè pọ̀ tó. Gbọ́ mi láyé, má ṣe gbàgbé wípé kí ni kì í ṣe ọgbọ́n ìmọ̀ àti àtagbára rẹ. Wo má jẹ́ kí àwọn èèyàn fi títí wọn kọ́ bọ̀ nípa yín kí ọ lọ́sàn lóru mẹ́wàá àìláìsinmi àti látàrẹ wípé ìwọ ló tó báyìí, ìwọ ló dá báyìí, ìwọ ló ṣe báyìí. Gbọ́ mọ̀ kíyèsára láti mọ̀ jẹ́ kó di mímọ̀ wípé Ọlọ́run ló wà nídìí ọ̀rọ̀ rẹ, agbára àti ọgbà àtìmọ̀ tí yọkọ kó sì mọ̀ dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run láti inú ọkàn rẹ wá. Mọ̀ ṣògo láti inú ọkàn rẹ ní ti Ọlọ́run nígbà gbogbo, lórí gbogbo tí Ọlọ́run ó mọ̀ ṣe nínú ayé rẹ ní rere àti ayọ̀ àti gbéga. Bí a sì wọnú oṣù tuntun, ọ̀sẹ̀ tuntun, ọjọ́ tuntun àti ògo tuntun àti ìgbà ọ̀tun rere tuntun mìíràn. Ó ní gbé Olúwa ga pẹ̀lú mi kí a sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè. Ǹjẹ́ o ṣetán láti gbé Olúwa ga pẹ̀lú mi ká sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè? Nítorí pé mi ṣetán láti kíni láti yìn Ọlọ́run. Ẹ̀yin gẹ́gẹ́ ó ti mọ̀ wípé ọkùnrin yìí ó ti fẹ́ràn yìn jù. Nítorí pé nígbà bíbí àbọ̀ gbàdúrà lọ yẹ pé dípò kí n sọ pé béèrè fún agbára máa sọ pé yìn Ọlọ́run lógo, kì í ṣe bí mi. Mo fẹ́ràn kí mo yìn Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ nítorí pé ojoojúmọ́ ló sọ ohun tuntun nínú ayé mi. Tó ní kò tó, ṣùgbọ́n ara rere tó ń ṣe nínú ayé mi ti pọ̀ jù. Lóòótọ́ mo lè wà nínú àwọn tí ó wà nínú ọ̀kan lára àwọn tó yẹ pé kí ni ó jẹ gbèsè, ó ní ẹ̀bùn ẹ̀ tí ń pè kò ní àwọn nǹkan tí ó fẹ́ bó dájú bó ṣe yẹ, kò rówó jẹ kò rówó bó dájú bó ṣe yẹ, ṣùgbọ́n àwọn nǹkan tó lọ ń ṣe nínú ayé mi ọkọ̀ jẹ́ ohun tá a lè mọ̀ sọ tá à ń sọ wọ̀nyí lọ. So ó ti tán kí n fẹ́ràn láti mọ Ọlọ́run lógo nígbà gbogbo ní ọjọ́ gbogbo. Fún ìdí èyí mo rọ̀ mo bẹ̀ darapọ̀ pẹ̀lú mi láti mọ jẹ́ kájọ jùmọ̀ yìn Ọlọ́run, kájọ jùmọ̀ gbéga, kájọ jùmọ̀ gbórúkọ rẹ̀ nítorí pé kí ni òwò ni Ọlọ́run ẹni tó ń dá ẹnì kankan wá láàrin ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́, ní gbogbo àsìkò. Má ṣe gbàgbé gẹ́gẹ́ bí a ṣe sọ lánàá, gbogbo ohun tí à ń là kọjá kì í ṣe lásán fún ògo àti ológo ni. Ó ní àwọn ohun kan tọ́lọ́run fẹ́ fàyọ nínú rẹ̀ láti mọ̀ fi gbógo rẹ̀ ga nínú ayé rẹ̀, nínú ayé mi, nínú ayé gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ pátápátá. So jẹ́ ká jọ parapọ̀ láti jọ yìn Ọlọ́run lógo pẹ̀lú ayọ̀ àti dúdú àtàráyá, pẹ̀lú ohun gbogbo tí ó wà ní àgọ́ rẹ̀ tó jẹ́ ohun tí ó lè lò láti fi yìn Ọlọ́run lógo. Nígbà tí à ń lọ láti lọ yìn Ọlọ́run lógo, jẹ́ ká wọ ẹsẹ̀ kẹrin sọ wípé kí ni èmi ṣe àfẹ́rí Olúwa, ó sì gbóhùn mi, ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù mi. Ọlọ́run ló gba èmi àti ẹ kúrò nínú gbogbo bẹ̀rù ẹ, nínú bẹ̀rù ẹnì kọ̀ọ̀kan wa la fi lè jáde nínú oṣù kẹjọ tá a fi wọ inú oṣù kẹsàn-án. Tí ó bá sí ti Ọlọ́run ni kò sẹ́ni kan nínú wa tó lè jáde nínú oṣù kẹjọ bọ́ sínú oṣù kẹsàn-án. Ẹ tó bá tún wá jáde gangan á rí wípé kí ni bí kò jáde láàbọ̀ ara àbí kọ́ mọ́ sí kí nǹkan kọ́ mọ́ mọ̀gbà tí ó wọ inú oṣù kẹsàn-án, ṣùgbọ́n èmi àti ẹ àmọ̀gbà tá a wọ inú oṣù kẹsàn-án, àmọ̀gbà tí oṣù kẹsàn-án dé. So ayọ̀ wípé kí ni a tún wọ inú oṣù tuntun mìíràn. So fún ìdí èyí Ọlọ́run ló gbóhùn mi, Ọlọ́run ló gbóhùn rẹ̀. Jẹ́ ká jọ jùmọ̀ parapọ̀ láti dá gbogbo padà sọ̀rọ̀. Gbogbo ìyẹn ọjọ́ mẹ́ta yìí ìtọ́bẹ̀rẹ̀ oṣù fi ayọ̀ látọ̀ ga tó tóbi jọ tó lẹ́gbẹ́ fi yìn Ọlọ́run lógo ní ipò kíkó yóò wá ohunkóhun tó lè mọ̀ lákọjá. Ó sì rí wípé ẹ̀rẹ̀ ló kù ọ̀kù nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé tó pé ògo tuntun ìgbà tó rere ara rí ọ̀tún ti dé sínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí kò sì yé padà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ̀yin ni Olúwa Jehovah, ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Olúwa Jehovah, ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni atóbijù ayérayé bàbá, ẹ̀yin ni Ọlọ́run wa alágbára jùlọ o. Ẹ̀yin ni Olúwa Jehovah, ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni agbára tiwa o tó gbé wa là o. Ẹ̀yin ni Ọlọ́run
ayérayé ẹ̀yin ni Olúwa Jehovah ẹ̀yin ni Olúwa ọba wa. Ṣé bẹ́yìn ni Ọlọ́run ọ̀gbanilágbàtàn o, ẹ̀yin ni Ọlọ́run ọba tí kò láfiwé, ẹ̀yin ni Olúwa Jehovah ẹ̀yin ni Olúwa ọba wa. Ọwọ́ agbára ńlá yín ò lẹ́ fi mú wa jáde o nínú oṣù kẹjọ wọnú oṣù kẹsàn-án láyọ̀, ẹ̀yin ni Olúwa Jehovah ẹ̀yin ni Olúwa ọba wa. Àánú àtòrè ọ̀fẹ́ yín ò lẹ́ fi dá wa láre níwájú gbogbo àfinisùn pátápátá ẹ̀yin ni Olúwa Jehovah ẹ̀yin ni Olúwa ọba wa. Oore ọ̀fẹ́ yín ló gbà wá là o, kìí ṣe pé apé tàbí àsàn jáwọn kan lọ, ẹ̀yin ni Olúwa Jehovah ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ o, tó ṣoṣù yìí lóṣù ayọ̀ fún wa á gbé yín ga o, ẹ̀yin ni Olúwa Jehovah ẹ̀yin ni Olúwa ọba wa. Ayérayé bàbá àgbà o, àmọ́ rírì rẹ o, làwa ṣèyìn ológo láti gbé ọ̀gá o, ẹ̀yin ni Olúwa Jehovah ẹ̀yin ni Olúwa ọba wa. Òkè ńlá ńlá, òkè wẹ́wẹ́, ìjì líle kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run ẹ ti tóbi tó, ẹ tóbi Olúwa. Òkè òkè tójú gbogbo òkè lọ. Òkè ńlá 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 ńlá, òkè wẹ́wẹ́, ìjì líle kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run ẹ ti tóbi tó, ẹ tóbi Olúwa ọba àrà ọba ìyanu atóbi jùlọ, ẹ̀yin nìkan mọ̀ nílẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Òkè ńlá 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 o, òkè wẹ́wẹ́, ìjì líle 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 kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run ẹ ti tóbi tó, ẹ tóbi Olúwa ẹ tóbi o Ọlọ́run. Ẹ̀yin ni Ọlọ́run, Ọlọ́run tó ju gbogbo Ọlọ́run lọ. Ẹ̀yin nìkan mọ̀ ní Ọlọ́run, Ọlọ́run tó ju gbogbo Ọlọ́run lọ. Ẹ̀yin lẹ dá ojú o tí ẹ kì í ṣẹ́jú rárá.
ẹ̀yin lẹ dá ọ̀run o tí ẹ kì í tó gbé rárá láti máa dáàbò bo àwọn àyànfẹ́ gbogbo láti máa kó wọn yọ nínú ewu gbogbo pátápátá. Ẹ̀yin nìkan mọ̀ ní o Ọlọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Ẹ̀yin nìkan mọ̀ ní o Ọlọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Ẹ̀yin nìkan mọ̀ níṣẹ́ Ọlọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Ẹ̀yin lẹ dá ọwọ́ tí ẹ fi ń lò láti gbà àwọn àyànfẹ́ nínú ewu gbogbo pátápátá. Ọwọ́ agbára yìí o lẹ fi kó wa yọ nígbà gbogbo nínú tàkùté ayé tí wọ́n dẹ lójoojúmọ́. Ẹ̀yin mọ̀ ní Ọlọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Àwọn ọlọ́run ní ayé wọn kò lè dá ojú, wọn kò lè dá ẹsẹ̀. Ènìyàn kan ló gbé wọn kalẹ̀ ló yà wọ́n ní àwòrán ohun tó fẹ́. Wọ́n wá lójú wọn kò lè fi ríran, wọ́n lẹ́sẹ̀ wọn kò lè fi rìn rárá, wọ́n lọ́wọ́ wọn kò lè lò ó, wọ́n ní imú wọn kò gbóòórùn, wọ́n lẹ́nu wọn kò lè jẹ, wọn kò lè sọ̀rọ̀. Àwọn tó ṣe wọ́n pàápàá wọ́n dàbí wọn. Erùpẹ̀ lásán, igi lásán, òkúta lásán ni wọ́n. Àwọn tí ń gbani tí wọ́n tún fìyà jẹni ni wọ́n. Ẹ̀yin nìkan lọ́lọ́run tí gbani lágbàtàn. Ó ṣé bàbá Olúwa. Ẹ̀yin lọ́lọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Ayérayé o. Ẹ̀yin nìkan lọ́lọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Ẹ ń gbà wá nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, nínú ewu gbogbo. Èyí ló fi hàn dájú wípé ẹ̀yin nìkan lọ́lọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Kò sọ́lọ́run mìíràn mọ́ tá a lè fi wé ọ ayérayé bàbá. Gbogbo ọlọ́run tó bá fara rẹ̀ hàn níwájú rẹ̀ á jó wómúwómú. Torí èyí ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ láti fi àwọn àyànfẹ́ lọ́kàn balẹ̀. Ó ní ta lẹni tí ń pera rẹ̀ lọ́lọ́run, ìwọ yóò fi ra rẹ̀ hàn wípé ìwọ lọ́lọ́run. Wọn kì í ṣe ọlọ́run ohun èlò lásán lásán tí ìwọ dá ni wọ́n jẹ́. Ó tún tẹ̀síwájú, ó tún wí pé ta lẹni tó ń pera rẹ̀ lálágbára, ìwọ yóò jẹ́ kó di mímọ̀ fún wípé ìwọ nìkan lálágbára. Kò ní agbára kankan, ìdí ló fi wọ́n kalẹ̀ káwọn yànyàn fẹ́ káwọn jọba lé wọn lórí. Ọlọ́run agbára tiwa o, àwa ń gbé ọ̀gá nítorí pé ẹ̀yin nìkan lọ́lọ́run, ọlọ́run tó ju gbogbo ọlọ́run lọ. Ẹ̀yin nìkan mọ̀ ní o, ọlọ́run tó ju gbogbo ọlọ́run lọ.
ìyìn rẹ bàbá rere, ìyìn rẹ ọmọ, ìyìn rẹ ẹ̀mí mímọ́, ìyìn rẹ ooo. Ìyìn rẹ bàbá àgbà, ìyìn rẹ ọmọ, ìyìn rẹ ẹ̀mí mímọ́, ìyìn rẹ ooo. Ìyìn rẹ bàbá, ìyìn rẹ ọmọ, ìyìn rẹ ẹ̀mí mímọ́, mẹ́ta lọ́kan àgbé ọ̀gá. Oore tẹ́ ṣe láyé wa lójoojúmọ́, fún ìrìnàjò oṣù kẹjọ tẹ́ mú wa rìn láyọ̀ àti àlàáfíà o. Oṣù kẹsàn-án lẹ́tún mú wa bẹ̀rẹ̀ nípa agbára yín, nínú ayọ̀ ìbùkún ìgbéga ìṣelógo. Olúwa ìyìn rẹ bàbá, ìyìn rẹ ọmọ, ìyìn rẹ ẹ̀mí mímọ́, ìyìn rẹ ooo. Ìyìn rẹ o bàbá rere, ìyìn rẹ ọmọ, ìyìn rẹ o ẹ̀mí mímọ́, mẹ́ta lọ́kan àgbé ọ̀gá. Ẹ̀yin mọ̀ tuntun ni Ọlọ́run alágbára tó mú ògo tuntun wọnú ayé wa wá. Ìgbà rere ọ̀tun ayọ̀ tó ga jùlọ lẹ́tún mú dé bá ayé wa o. Gbogbo ilẹ̀kùn ńlá tí ń ṣe ilẹ̀kùn ògo ayọ̀ ohun rere pátá lẹ́tún ti ṣe fún wa o. Ṣebẹ́yìn lọ́lọ́run àrà ire tó ń fàyè wa dára, ire ayọ̀ tó lógo lójoojúmọ́. Ìyìn rẹ bàbá, ìyìn rẹ ọmọ, ìyìn rẹ ẹ̀mí mímọ́, ìyìn rẹ ooo. Ìyìn rẹ bàbá rere, ìyìn rẹ ọmọ o, ìyìn rẹ o ẹ̀mí mímọ́, gbọ́pẹ́ gbàyìn wá. Èmi yìn ọ́ Ọlọ́run mi, èmi ò máa yìn ọ́ títí ayé mi. Èmi yìn ọ́ Ọlọ́run mi, ní gbogbo ayé mi, ìwọ nìkan lèmi yóò máa yìn ọ́. Èmi yìn ọ́ Ọlọ́run mi ooo. Èmi ò mọ ìyàn ní gbogbo ayé mi. Èmi yìn ọba àwọn ọba o, ní gbogbo ayé mi, ìwọ nìkan lèmi yóò mọ yìn sẹ́. Bàbá àgbà mo ní èmi yìn ọ́, mò ń jó fún ọ o, olóore mi, aláàánú mi. Èmi ò mọ ìyàn ní gbogbo ayé mi o, alátìlẹ́yìn mi, olùfinimọ̀nà mi. Èmi yìn Ọlọ́run mi o. Èmi ò mọ ìyàn ní gbogbo ọjọ́ ayé mi pátápátá. Ọlọ́run lágbà, Ọlọ́run lágbà. Gbogbo ayé ẹ tẹ́tí gbọ́ ohun tí mò ń sọ o. Ẹ̀yin tí ẹ mọ oore Olúwa ni mò ń bá wí. Ẹ darapọ̀ mọ́ mi, ẹ jẹ́ ká jọ yìn bàbá yẹn lógo fún títóbi rẹ̀ àti agbára rẹ̀ nínú ayé wa. Òun lẹni tó mú wa rìnrìn àjò oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta láyọ̀. Oṣù kẹrin, oṣù karùn-ún, òun ló mú wa làwọn já. Oṣù kẹfà, oṣù keje, oṣù kẹjọ látún ti gbé mi wọ̀nyí o.
agbára kọ́ ọgbọ́n ìmọ̀ àtòyé wa kọ́ o. Ó ṣe pé a pé tàbí asán ju àwọn kan lọ. Oore ọ̀fẹ́ àtànú rẹ̀ ló fi gbà wá là o. Ẹ darapọ̀ mọ́ mi, ẹ jẹ́ ká jọ yìn bàbá yẹn lógo. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Hey. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà torí mo mọ̀re. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Ọlọ́run òun lágbà òye, àgbàlagbà tó ju àgbàlagbà lọ, arúgbó ọjọ́, bàbá ìgbàanì, àdàgbà mọ́dògbò, àdàgbà mọ́lọ́pà, àdàgbà mọ́tẹ̀ rárá, bó ti dàgbà tó irun orí rẹ̀ ó funfun báláú síbẹ̀ kò mọ̀ sọ́dọ̀gbò. Ojoojúmọ́ lójú rẹ̀ ń dán lógun tuntun lójúmọ́ bí ọmọ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ bí. Irun orí rẹ̀ kìkì ògo ni, ojú rẹ̀ kìkì ògo ni, ọwọ́ rẹ̀ kìkì ògo ni. Ẹ jẹ́ ká jọ yìn bàbá yẹn lógo. Gbọ́ bí kò bá ṣe wọ́ lóore ó ṣe mí lóore. Bó bá lè yìn fún ọ̀rọ̀ ayé rẹ̀ bá èmi yìn, màá mọ̀ lóore fún ọ náà nígbà gbogbo. Ẹ bá mi kí bàbá yẹn wípé ó ṣe lọ́pọ̀lọpọ̀ fún títóbi rẹ̀ nínú ayé mi o. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà, àgbàlagbà. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà tó dá wa sí o, ọmọrun lágbà o. Ọlọ́run lágbà tó kàwáyà o, Ọlọ́run lágbà o. Ọlọ́run lágbà tó ṣe wá lógo, Ọlọ́run lágbà o. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà, àgbà òye. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà o, Ọlọ́run lágbà. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Ẹ bá mi yìn bàbá lógo, òun nìkan lágbà o. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Àwọn bàbá nínú ayé wọn kò já mọ́ kankan níwájú rẹ̀ rárá o. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Gbogbo àwọn tí wọ́n ń pera wọn lálágbára nínú ayé, irọ́ pátápátá ni wọ́n o. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Àwọn aláṣekù aláwòkù mọ̀ ni wọ́n. Ọlọ́run mi òun nìkan lọ́ba tí kì í wo ní kò tí kì í gbani, kò tí ń gbani lágbàtán pátápátá o. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Àwọ̀ agbára rẹ̀ ló fi kọlu Fáráò àti ilẹ̀ Íjíbítì, nítorí ó fẹ́ gba àwọn àyànfẹ́ rẹ̀ là pátápátá o. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Ọwọ́ agbára rẹ̀ ló mọ fìlànà nínú òkun pupa tó sọ di ẹ́sprẹ́sì fún àwọn àyànfẹ́ rẹ̀ nígbà wọ́n ni ó. Ẹ máa bá mi yìn lógo. Ọlọ́run lágbà. Ní gbogbo ìrìnàjò ogójì ọ̀sán ogójì òru, wọn kò mọ ohun tó jẹ́ òkùnkùn lálá
nítorí ó jẹ́ ìmọ́lẹ̀ fún wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru. Ẹ bá mi gbé bàbá yìí ga o, ẹ mọ̀ bá mi yìn lógo, Ọlọ́run lágbà. Bó ti ṣe nígbà wọn ni kò dáwọ́ dúró, ó sì tún ṣe bẹ́bẹ́ títí dòní nínú ayé àwọn àyànfẹ́ lójoojúmọ́. Ẹ bá mi gbé ga o, ẹ mọ̀ bá mi yìn lógo, Ọlọ́run lágbà. Ọlọ́run lágbà, Ọlọ́run lágbà. Ọba tó yẹ láti mọ ìyìn àìsinmi lásàrẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ ní gbogbo ìṣẹ́jú lọ́gànjọ́ òru, ní ìdájí níbikíbi nípòkípò tí ènìyàn lè bára rẹ̀. Mọ̀ bá mi yìn lógo, Ọlọ́run lágbà. Ẹ mọ̀ bá mi yìn bàbá lógo, òun lágbà. Ẹ mọ̀ bá mi yìn lógo, Ọlọ́run lágbà. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Lórí ayé mi, lórí ayé rẹ, lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa, àtohun gbogbo tó jẹ́ tiwa pátápátá. Àánú rẹ̀ tó dúró láéláé ló mú ká jẹ́ ẹni tó fàkọyọ, torí mọ́lẹ̀ ayọ̀ oṣù tuntun láyọ̀ àti àlàáfíà ní ìṣẹ́gun pípé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró títí láé. Ọpẹ́ rẹ̀ dá. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró títí láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró títí láéláé. Ẹ fi ọpẹ́ f'Ọlọ́run àwọn ọlọ́run, ọba tó fanú gbà wá là. Ẹ fi ọpẹ́ f'Ọlọ́run àwọn ọlọ́run, ọba tó mú wá róṣù kẹsàn-án láyọ̀ o. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró títí láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró títí láé. Èmi fọpẹ́ f'Olúwa àwọn olúwa, mo mọ rírì oore rẹ̀ nínú ayé mi. Èmi fọpẹ́ f'Olúwa àwọn olúwa, mo mọ rírì ọwọ́ agbára rẹ̀ láyé mi. Ìmọ̀ tirẹ̀ rárá o. Èmi fọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí mo mọ rírì rẹ̀ nínú ayé mi. Èmi fọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí mo mọ rírì oore rẹ̀ nínú ayé mi. Gbogbo ohun tó ń bẹ láyé ló yìn Olúwa lógo pátápátá, láì kù ohun kan gbónú ohun tó dá o. Gbogbo ohun tó ń bẹ láyé ló yìn Olúwa, gbogbo ohun tó ń bẹ láyé ló gbé bàbá ga o. Gbogbo ohun tó ń bẹ láyé ló fọpẹ́ fún bàbá. Igi igbó yìnyín ọ̀gùn kò sinmi rárá o. Èmi erùpẹ̀ lásán tó fi jọba lórí wọn o. Ó yẹ kọ́pẹ́ mi tayọ kó pọ̀ ju gbogbo wọn lọ. Gbogbo ohun tó ń bẹ láyé ló yìn Ọlọ́run lógo. Gbogbo ohun tó ń bẹ láyé ló gbé bàbá ga o. Igi igbó yìnyín ọ̀gùn kò sinmi rárá o. Èmi erùpẹ̀ lásán tó fi jọba lórí wọn o. Ó yẹ kọ́pẹ́ mi pọ̀ tayọ ju gbogbo wọn lọ. Mo ní ẹ gbọ́ ohun tí mò ń sọ dáadáa, ìmọ̀ tirẹ̀ tèmi lèmi sọ o.
ìwọ ló mọ tìrẹ tó bá jẹ́ bẹ̀ fún ìwọ náà lánú rẹ kó yin bàbá yẹn lógo kó jẹ́ kó di mímọ̀ fún bàbá ẹni tó mú ọ jáde nínú oṣù kẹjọ láyọ̀ àti àlàáfíà tó tún mú wọnú oṣù kẹsàn-án wípé ó ṣe ọmọre rẹ̀ oore jíjẹ oore mímu oore níná oore lílò oore ìwọlé ìjáde àtààbò lórí àjò gbogbo oore sísùn oore jíjí oore ìgòkè ìsọ̀kalẹ̀ ojoojúmọ́ oore àlàáfìá oore ìdásí oore gbígbọ́ oore sísọ oore rírí oore mímí símú mímí sóde tí orin gbà lọ́fẹ̀ẹ́ láìsan ìpín ní fún ẹnì kankan gbogbo ohun tó ń bẹ láyé lóyìn Olúwa pátápátá o gbogbo ohun tọ́lọ́run ń dá ló fọpẹ́ fún nígbà gbogbo gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run lóyìn láìsinmi àti lásàárẹ̀ o igi gbọ́yìn ọ̀gbun kò sinmi rárá o tọ̀sán tòru ló ń ṣiṣẹ́ ọwọ́ agbára bàbá hàn nígbà gbogbo èmi ẹ̀rù pẹ̀ lásán tó wá fìjọba lórí gbogbo wọn o mo ní ó yẹ kọ́pẹ́ mi pọ̀ tayọ ju gbogbo wọn lọ ilẹ̀ wí gbogbo ohun tó ń bẹ láyé lóyìn Olúwa lógo gbogbo ohun tó ń bẹ láyé ló gbé bàbá ga o igi gbọ́yìn ọ̀gbun kò sinmi rárá o èmi ẹ̀rù pẹ̀ lásán tó fi jọba lórí wọn o ó yẹ kọ́pẹ́ mi pọ̀ tayọ ju gbogbo wọn lọ pátápátá o gbogbo ohun tó ń bẹ láyé lóyìn Ọlọ́run lógo ohun gbogbo tọ́lọ́run dá ló gbé bàbá ga gbogbo igi igbó wọ̀nyí òkun wọn kò sinmi rárá o tọ̀sán tòru ló ń gbé bàbá ga èmi ẹ̀rù pẹ̀ lásán tó wá fìjọba lórí gbogbo wọn o mo ní ó yẹ kọ́pẹ́ mi pọ̀ tayọ ju gbogbo wọn lọ mo sì kọ́ wípé olùfẹ́ ọkàn mi máa kọrin máa gbé ọ̀gá olùfẹ́ ọkàn mi máa kọrin máa gbé ọ̀gá nígbà tí mo bá sùn bá rere máa kọrin máa gbé ọ̀gá ìwọ olùfẹ́ ọkàn mi máa kọrin máa gbé ọ̀gá lójú oorun lójú àlá mi máa kọrin máa gbé ọ̀gá kí orí máa kọrin máa gbé ọ̀gá nígbà tí mo bá tún jí bàbá rere máa kọrin máa gbé ọ̀gá ìwọ olùfẹ́ ọkàn mi o máa kọrin máa gbé ọ̀gá olùfẹ́ ọkàn mi o máa kọrin máa gbé ọ̀gá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni mo tẹnu mọ́ máa kọrin máa gbé ọ̀gá ìwọ olùfẹ́ ọkàn mi mo wí máa kọrin máa gbé ọ̀gá fórí gbogbo tó ṣe fún mi lójoojúmọ́ máa kọrin máa gbé ọ̀gá Jésù olùfẹ́ ọkàn mi ìfẹ́ rẹ sí mi kò máa láfiwé rárá o Jésù olùfẹ́ ọkàn mi ìfẹ́ rẹ sí mi kò láfijọ́ Jésù olùfẹ́ ọkàn mi ìfẹ́ rẹ sí mi kò máa láfiwé bó ń tẹnu mọ́ Jésù olùfẹ́ ọkàn mi ìfẹ́ rẹ sí mi kò láfijọ́ mo ṣe yìnyàn mo ti ń gbé ọ̀gá lọ́sàn-án lóru lọ́gànjọ́ òru lálẹ́ nídàjí òwúrọ̀ kùtùkùtù pátápátá o Jésù olùfẹ́ ọkàn mi ìfẹ́ rẹ sí mi kò máa láfiwé rárá o
Jésù olùfẹ́ ọkàn mi, ìfẹ́ rẹ sí mi ó láfijọ́. Ìjọ ń bájó, ìjọ ń bájó, ìjọ ń bájó forí sàmákùkù jó fọ́lọ́run. Ìjọ ń bájó, ìjọ ń bájó, ìjọ ń bájó forí sàmákùkù jó fọ́lọ́run. Ó kù sọ́wọ́ rẹ láti jó fọ́lọ́run. Ìmọ̀jójó kò sí níbẹ̀ rárá. Gbọ́ mi dáradára, ìwọ tó sùn kalẹ̀ yálà lọ́sibítù àbí nílé tára rẹ ò ṣe. Bó o bá lè kó mọ́lẹ̀, o lè mì orí rẹ láti jó fọ́lọ́run. O lè mì ẹsẹ̀ rẹ láti jó fọ́lọ́run. O lè mì ọwọ́ rẹ láti jó fọ́lọ́run. Tó bá mọ̀re Olúwa, ipòkípò yòówù kó lè wá, dá gbogbo ògo padà sọ́lọ́run pẹ̀lú ijó ayọ̀ rẹ o. Ọlọ́run olùwòsàn ti dé láti wò ọ́ sàn, láti gbà ọ́ là, láti gbé ọ dìde kó lórí àkéte asán rẹ. Èmi kò mọ̀ ṣùgbọ́n tó lè wà nínú ayé rẹ o. Jó 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 fún Ọlọ́run bàbá, jó 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 fún Ọlọ́run ọmọ. Òrìṣà kò ní agbára láti gbà ọ́ o. Tó bá fún ọ lẹ́yìn adìrẹ kan, á gbọ́ odidi igba màálù lọ́wọ́ rẹ o. Ọlọ́run nìkan lọ́ba tí ń wò nísàn láì gba owó. Ó ń gbé góòlù fún yàn ní òbèrè ohun kankan. Ohun gbogbo tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa náà ní ijó ọpẹ́, ìyìn, ìfẹ́ mímore wa hàn sí o lójoojúmọ́. Ìjọ ń bájó, ìjọ ń bájó, ìjọ ń bájó forí sàmákùkù jó fọ́lọ́run. Ìjọ ń bájó, ìjọ ń bájó, ìjọ ń bájó mórí sàmákùkù jó fọ́lọ́run. Ìjọ bájó fún ènìyàn lásán nítorí ohun tó fẹ́ fún mi o. Báyà sọ fún un kó fọwọ́ mú ìkan rẹ̀ kí n jó fọ́lọ́run. Nítorí pé Ọlọ́run nìkan ṣoṣo ló ní ọpẹ́ àti ìyìn àti ògo tó yẹ láti mọ̀ fi fún. Mo ṣe ké wípé o, ìjọ ń bájó, ìjọ ń bájó, ìjọ ń bájó forí sàmákùkù jó fọ́lọ́run. Ìjọ ń bájó, ìjọ ń bájó, ìjọ ń bájó forí sàmákùkù jó fọ́lọ́run. Ọlọ́run mi máa sọ pé ó kéré o, wípé kò tó nǹkan rárá. Ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọpẹ́ mi mọ̀ rẹ o, bàbá gbọ́ ọpẹ́ mi. Mo ti kọrin wípé gbà jẹ́ o, tìrẹ nìkan ní í ṣe o. Ìwọ tó ní gbogbo ògo àti ìyìn o. Ọpẹ́ mi mọ̀ rẹ o, bàbá rere gbà jẹ́. Ẹbọ ọpẹ́ mi mọ̀ rẹ o, bàbá àgbà gbà kó jẹ́ o. Ọlọ́run tó ní gbogbo ògo ìyìn ọpẹ́ gbà kó jẹ́ o. Ìwọ lọ́lọ́run tí kì í pín ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni. Gbà kó jẹ́ o. Ìwọ lọ́lọ́run tí kì í fi ìyìn rẹ fèrè gbígbẹ́ rárá. Èmi mọ̀ èyí dájú ni mo ṣe mọ̀ pé mi wá fún ọ bàbá ayérayé. Ibi tí mo dé lónìí, ìwọ nìkan ló mú mi débẹ̀ o. Ìṣe mímọ̀ ṣe agbára, ọgbọ́n, ìmọ̀ àtòyé mi ni mo fi jí ohun tí mo dà lónìí o. Ọlọ́run má sọ wípé ó kéré, àánú oore ọ̀fẹ́ ni kò fi gbà lọ́wọ́ mi. Mo tẹnu mọ́ bàbá o, gbà jẹ́ o.
ìrẹ́ ní ṣe o gbà kó jẹ́ o ìwọ ló mọ̀ ní gbà kó jẹ́ o ìwọ ló tọ́ sí ẹbọ ọpẹ́ mi hàn retí mo mú wá fún ọ bàbá rere o gbà jẹ́ ìwọ ló ní gbà jẹ́ tìrẹ ní ṣe ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá rere ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ àtóbejò ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá ológo tó ní ògo ìwọ ni mo mọpẹ́ wá fún ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá ọlọ́run ayérayé ìwọ ni mo mọpẹ́ wá fún ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá gbà kó jẹ́ o tìrẹ nìkan ní ṣe gbà kó jẹ́ o ìwọ nìkan ló tọ́ sí gbà kó jẹ́ o ọba ayérayé ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá rere gbà jẹ́ ìwọ ló ní gbà jẹ́ tìrẹ ní ṣe ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá ayérayé bàbá ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ àtóbijù ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá ní gbogbo ọ̀nà ìwádìí mi ó mọ gbéga o ẹbọ ọpẹ́ mi mọ̀rẹ́ o bàbá ìwà gbogbo bí mo bá wo wájú mi ọlọ́run ìwọ nìkan lèmi ń rí ìgbàkúgbà tí mo bá wẹ̀yìn mi ọlọ́run ìwọ ló ń ṣe agbára mi àtọ̀tún àtòsì mi ọlọ́run ìwọ nìkan ló ń gbé mi ró ìgbà gbogbo tí mo bá wo wájú mi bàbá o ọlọ́run ìwọ nìkan ni mo ń rí ìgbà tí mo bá tún wẹ̀yìn mi ayérayé o ìwọ ló ń ṣe agbára mi àtọ̀tún àtòsì mi ọba àwọn ọba ìwọ ló ń gbé mi ró bí mo ti pariwo létí aráyé wípé èmi mọ rírì orí rẹ mo sì yìn ọ́ lógo ẹ ṣé ọlọ́run mi bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó inú ayé ẹ rántí mi sí rere sí rere sí rere lójoojúmọ́ ẹ ṣé ọlọ́run mi o bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nínú ayé ẹ rántí mi sí rere nígbà gbogbo ẹ mọ̀ ṣe o ayérayé bàbá àgbà o bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nínú ayé ẹ rántí mi láti mọ̀ ṣe mí lógo láti mọ̀ gbé mi ga láti mọ̀ sọ̀rọ̀ mi dayọ̀ lójoojúmọ́ ẹ mọ̀ ṣe o àtóbi jùlọ ènìyàn ti pọ̀ tó nínú ayé ẹ rántí mi mo tẹnumọ́ wípé ìgbà gbogbo tí mo bá wo wájú mi ọlọ́run ìwọ nìkan ni mo rí fún ìrànlọ́wọ́ tó ga ọ́ ìgbà tí mo bá tún wẹ̀yìn mi ọlọ́run ìwọ nìkan ló ń ṣe agbára mi àtọ̀tún àtòsì mi ọlọ́run ìwọ ló ń gbé mi ró mo ń wí sẹ́ ọlọ́run mi o
ìgbà gbogbo ìgbà tí mo bá wo wájú mi ìwọ nìkan ṣoṣo lèmi mọ̀ ń rí fún ìrànlọ́wọ́ tó ga jùlọ. Ìgbàkúgbà tí mo bá tún wẹ̀yìn mi Ọlọ́run ìwọ nìkan ló ṣe agbára mi. Àtọ̀tún àtòsì mi Ọlọ́run ìwọ ló tún gbé mi ró. Ní mo ṣe fariwo bọ́nu tí mo ń ké létí gbogbo àgbáyé wípé o ṣé Ọlọ́run mi o. Bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nílé ayé ó rántí mi sí rere sí rere sí rere. O ṣé àtọ́bẹ̀jù bàbá àgbà o. Bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nílé ayé ẹ rántí mi ọba àwọn ọba oníṣẹ́ àrà ire o. Ẹ ṣé ẹlẹ́rù ní bàbá rere. Bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nílé ayé ẹ rántí mi sí rere ní gbogbo ọ̀nà lójoojúmọ́. Ẹ mọ̀ ṣe àwí máa yẹ̀wò ológo dídán o. Bẹ́ẹ̀nìyàn ti pọ̀ tó nílé ayé ẹ rántí mi. Òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o ìrẹ ni Olúwa. Ìwọ lèmi yóò mọ̀ yìn Ọlọ́run bàbá o. Àrò ọ̀sán alẹ́ mi àrò ọ̀sán alẹ́ mi tìrẹ ní ṣe Ọlọ́run Ọlọ́run kìkì ògo. Ìwọ nìkan lèmi ó máa fìyìn fún o ní gbogbo ọjọ́ ayé mi. Òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni Olúwa. Bí mo ṣe ké àrò ọ̀sán alẹ́ mi àrò ọ̀sán alẹ́ mi ayérayé. Ìwọ nìkan lèmi ó mọ̀ yìn tèmi ó mọ̀ gbéga. Orí òwúrọ̀ mi ọ̀sán mi o tìrẹ ni Olúwa. Tìrẹ ní ṣe tìrẹ ni Olúwa bàbá àgbà. Mo fi sílẹ̀ fún ọ pátápátá. Òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni Olúwa. Lèmi ṣe yìn ọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni mo ṣe ń tẹnu mọ́ wípé nígbà gbogbo lọ́jọ́ gbogbo àárọ̀ ọ̀sán alẹ́ ayé mi o ìwọ nìkan lèmi yóò mọ̀ yìn nítorí pé tìrẹ nìkan lèmi ń ṣe àárọ̀ ọ̀sán alẹ́ mi tìrẹ ní í ṣe. Òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o ìwọ lèmi yóò mọ̀ fi yìn ọ́ nítorí pé tìrẹ ni Olúwa. Mo fi sílẹ̀ fún ọ pátápátá. Òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni Olúwa. Má jọba lọ Olúwa. Ìwọ Ọlọ́run tó ní gbogbo ògo pátápátá. Ìwọ lálágbára tẹ́nikẹ́ni ò lè rọ̀ lóyè. Tẹ́nikẹ́ni ò lè ṣẹ́gun rẹ̀ rárá. Má jọba lọ Olúwa. Ọba ayérayé ọba ológo jùlọ ọba ẹlẹ́rù níyìn bàbá àgbà òye. Má jọba lọ Olúwa. Ìwọ níjọba tá kò lè rọ̀ lóyè.
alágbára tá kò lè ṣẹ́gun ni ọ́ o. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yẹ́yẹ́ lọ́pọ̀lọpọ̀ o. Máa jọba lọ Olúwa bàbá rere, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa. Ìwọ níjọba tá kò lè rọ̀ lóyè, alágbára tá kò lè ṣẹ́gun ni ọ́ o. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yẹ́yẹ́ o, máa jọba lọ Olúwa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Oṣù tuntun, oṣù kẹsàn-án la tún ti wọ̀, ọ̀sẹ̀ tuntun, ọjọ́ tuntun mìíràn, ògo tuntun àti ìgbéga tuntun, ara rere ọ̀tun, rere tó lógojọ́ tuntun mìíràn tó ti wọnú ayé mi, ìwọ náà sì ti wọnú ayé rẹ. Pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ni mo bèrè fún àkọ́tún bá gbé wọ̀ mí, èyí tí èmi fi lè mọ yìnyín láì sin bàtà ṣe ní gbogbo ọ̀nà pẹ̀lú gbogbo ara rere ògo tuntun ọ̀tún tí mo wọnú ayé mi bá gba ọpẹ́ àti ìyìn lórí akún fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Ní gbogbo Olúwa kọ́ mi fún agbára, kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ rẹ. Ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo àní oore ọ̀pọ̀ orin yìí rẹ ní ẹnu mi yóò túbọ̀ mọ pọ̀ sí, yóò túbọ̀ gbòòrò sí ni. Àní láì sí mẹ́tí náà ṣe èmi yóò tún mọ yìnyín, yóò tún mọ gbòòrò láti mọ fi tóbi rẹ ọkàn sí ni. Èyí fún àní àwọn ògo tuntun mìíràn àti ara rere tuntun mìíràn, ìgbà ọ̀tun rere, oṣù tuntun, àìsàn ọ̀sẹ̀ tuntun, àwọn ọjọ́ tuntun tuntun mìíràn, àìsàn tuntun mú wọnú ayé mi. Olúwa bọ̀ wá kún mi fún nẹ́ẹ̀mí àtagbára rẹ. Àní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún agbóhùn lódìdí. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún agbóhùn lódìdí. Àní jẹ́ pé nígbà gbogbo ọjọ́ gbogbo oore ọpẹ́ orin yẹn, àní orin ògo rẹ lẹ́nu mi láti inú ọkàn mi wá, àní ó túbọ̀ pọ̀ sí, ó túbọ̀ gbòòrò, ó túbọ̀ gbìnlẹ̀ jù àti máa lọ. Bàbá kún mi fún nẹ́ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún agbóhùn lódìdí ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Wọ́n fi ìtara gbàdúrà àti wọnú oṣù tuntun, èyí tí ń ṣe àní oṣù kẹsàn-án. Gbọ́ mi, àní ọgbọ́dọ̀ béèrè fún àkọ́tún agbára. Tẹ́bó ti yin Ọlọ́run yìí dáradára, tó bá ti yin dáradára gbàgbé lórí ìyókù. Ohun tó kù ọ̀kú ni pé agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè láti rí àárín nínú oṣù kẹsàn-án yìí, láti ṣeré nínú oṣù kẹsàn-án yìí. Gbogbo rere tọ́lọ́run ti gbìn sínú ayé rẹ yẹn, èyí tó ti kó fún ọ àìnígbà tó ń jáde nínú oṣù kẹsàn-án, nínú oṣù kẹjọ yẹn, bọ́ nínú oṣù kẹsàn-án yẹn, kó lè rí gbogbo wọn rò, kí n lè rí gbogbo wọn rò nípa agbára nílá ayọ̀ àtàlàfẹ́ láì múra kankan ní òdì tó gbọ́dọ̀ béèrè fún agbára. So mọ́ dàkẹ́ wòrán ṣùgbọ́n kan o lè mọ́ gbà fúnra rẹ tó bá wù ọ́, ṣùgbọ́n sáà ti mọ́ gbà fẹ́ mi. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún àkọ́tún agbára sí nẹ́ẹ̀mí mímọ́ rẹ ṣe. Èyí tí àyè fi mọ gbà mí nígbà gbogbo, èyí tí mo fi mọ kún fún ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àti dídùn láti mọ yìnyín láì sinmi àti lásàárẹ̀ fún gbogbo ara rere ògo tuntun rere tí wọ́n fi mí tó wọ́n tún mú wọnú ayé mi wá. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ni mo bèrè fún wa gbé wọ̀ mí lódìdí. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ni mo bèrè fún wa gbé wọ̀ mí lódìdí. Ìnẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ jù tí àtẹ̀yìn wà lọ bàbá yá gbé wọ̀ mí lódìdí. Ó àníjà yóò fi lè mọ gbà mí láti mọ yìnyín, láti mọ gbòòrò, láti mọ fògo fún orúkọ rẹ ní ọ̀tún jù tí àtẹ̀yìn wà lọ. Àní pẹ̀lú gbogbo ara rere ayọ̀ ògo tuntun ọ̀rọ̀ rere tí wọ́n tuntun mú wọnú ayé mi wá. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí àtagbára rẹ. Àní láti mọ kọ́ ọ̀rẹ́ ọ̀pọ̀ ní ògo sí wọ́n lọ láìsí mẹ́sàn rẹ. Èyí tó rí ọpẹ́ orí ògo rẹ láti ní ọkàn mi wá. Àní sí wọ́n lọ yóò tún fún mọ pọ̀ sí, yóò tún mọ gbòòrò, yóò tún mọ gbìnlẹ̀ tayọ. Èyí tí mo fi mọ tayọ nípa kíkọ́ orí ògo nípa yíyọ nípa júbà nípa sófin tuntun obìnrin gbogbo ènìyàn. Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí àtagbára rẹ. Ní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbóhùn mi lódìdí. Àní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbóhùn mi lódìdí. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí àtagbára rẹ. Olúwa orin ọpẹ́ orin ògo rẹ lẹ́nu mi yá kó túbọ̀ gbòòrò sí bó ṣe ọ. Àní kó túbọ̀ pọ̀ sí bó ṣe wá. Àní kó túbọ̀ gbélé bó ṣe gbẹ̀ sí ọ. Àní gbogbo ayé tó lè mọ̀ pé àní ìwọ ni Ọlọ́run ju àti wọn bó ṣe mọ̀ níwájú pé ìwọ Ọlọ́run nínú ayé. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. Èyí nẹ́ẹ̀mí àtagbára mo bèrè fún agbóhùn mi lódìdí. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Gbogbo tí ń ṣe ara rere ọ̀tun, ògo tuntun ọ̀tun, àní bẹ́ẹ̀ ti pé ìgbéga ọ̀tun àti àṣírí ọ̀tun tí wọ́n tuntun mú wọnú ayé mi. Ó yá àní kébì ó tún lè mọ rí wọn lò pẹ̀lú agbára àti àṣírí àti àlàáfíà. Èkí ẹ̀rí ayọ̀ mi àní kó tó wà wá mọ lógo àní nínú rẹ̀ ju bí ó ti lógo ojú tàṣẹ̀ wá lọ níwájú Ọlọ́run wa láyé. Ètí gbogbo èèyàn àní kébì ó tó ròyìn gangan. Àní wọ́n ti mọ bá mi yan orúkọ ológun. Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí àtagbára àní láti fi ìdí òtítọ́ àti ìdọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ayé pápátá. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi,
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti iná ẹ̀mí mímọ́ mo béèrè fún ayé rẹ bàbá gbé wọ̀ mí lójijì. Àkọ́tún agbára àti iná ẹ̀mí mímọ́ mo béèrè gbé wọ̀ mí lójijì. Olúwa àdìtúbọ̀ kọ́ mi fún iná ẹ̀mí àti agbára rẹ. Gbogbo tí ń ṣe ògo tuntun, ara rere tó lógo tó tayọ tó tóbi yọ tuntun ni. Èyí tí wọ́n ti mú wọnú ayé mi wá ni. Ìgbéga tó àṣírí ògo rere tuntun pápá tí wọ́n ti mú ọdẹ mi. Àní orúkọ Jésù Kristi àkótó fìdí múlẹ̀ bó ṣe fìdí múlẹ̀ mi lọ. Àkótó àmọ̀ dílò fún mi ojú dílò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàlàfíà. Ìjẹ́ pé ẹ̀rí ayọ̀ góòbé àdéhìí ayọ̀ kó túbọ̀ lógo kó túbọ̀ gbilẹ̀ kó túbọ̀ mi gbàgbé bó ṣe di gbàgbé ayé lọ. Ìjẹ́ pé àní sẹ́ ẹ̀rí ayọ̀ gómi àní kí n tó ròyìn àní àwọn èèyàn gan àní wọ́n ti mọ parapọ̀ láti mọ yẹn láti mọ gbórúkọ rẹ̀ lára mi ní orúkọ Jésù ọba kọ́ mi fún iná mi máa tagbára rẹ̀ iná mi máa ti agbára ni mo bẹ̀ fún agbóhùn mi dídí àní iná mi máa ti agbára ni mo bẹ̀ fún ní àkótó agbóhùn mi dídí àní gbogbo tí ń ṣe ara rere ògo tuntun èyí tí wọ́n tún ti gbé wọnú ayé mi ni àní gbogbo tí ń ṣe ògo tuntun àti gbéga tuntun àṣẹ olótú tí wọ́n ti mú wọnú ayé mi ni àní kó tó wá fìdí mọ́ bó ṣe fìdí mọ́ àní kó sì bọ́ tí ló fún nípa agbára àṣẹ rẹ̀ ẹ̀rí ayọ̀ mi àní kó tó wá lógo bó ṣe lógo lọ àní kó tó bọ̀ mi gbogbo àìbó bó ṣe gbogbo àìbó èyí jẹ́ pé àní kémi gígan kí n tó ròyìn sẹ́ àní àwọn èèyàn mo ti mọ kọrin ògo ní síwọ́ lọ́run lọ́yẹ̀ mo ti sí wọ́n lọ́run àlàyé nítorí ògo àtàrí àti ẹ̀rí ayọ̀ tí wọ́n lọ́run ṣe ní ayé mi bàbá ní orúkọ kún fún ẹ̀mí àtàgbàdà ìdá ẹ̀mí àtàgbàdà mo fi gbé wọ̀ mí lédè òdà ẹ̀mí àtàgbàdà gbé wọ̀ mí lédè àní gbogbo ara rí ògo tuntun tí wọ́n tún mú ọ̀nà ayé mi ni àkọ́bẹ̀ ti jílò fún nípa agbára àti àṣẹ ní gbogbo ọ̀nà tí wọ́n tó fi jọ lọ́run ni àní gbogbo ara rí ayọ̀ ògo tuntun mi tí wọ́n tún mú ọ̀nà ayé mi ni àṣẹ orí gbogbo tí wọ́n tún mú ọ̀nà ayé mi lọ́tún ni olú àníkọ́bẹ̀ ti jílò fún nípa agbára àṣẹ ìjẹ́ ẹ̀rí ayọ̀ mi àní ó tún mọ̀ lógo tó sí lógo lọ kó tún mọ̀ mi àgbẹ̀ olú akún fún ẹ̀mí mọ́ olú akún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè Ọlọ́run ayé kọ́ mi fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ nínú rẹ̀ wá túbọ̀ sọ bí di iná àti àrá àpáta jìgbòrò ojú tàtí ẹ̀ wá lọ nínú rẹ̀ láti mọ kọlù láti mọ lòlú láti mọ jóoru tíoru ìjọba àti ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kíni àti àti fi agbára fún mi ní Jésù wí àì láti mọ tẹ ejò àti àkèké àti paramọ́lẹ̀mọ́lẹ̀ láti mọ kọlù gbogbo tí ń sagbára àwọn ọ̀tá àti àti fìdí rẹ̀ múlẹ̀ fún mi wípé kíni àìdẹ́kẹ́jọ gbọ́dọ̀ yọ mí làbí ní mi lára mọ́ Olúwa àti bí wọ́n la pátá ayérayé ìtẹ́gbẹ́nikẹ́ni tó bá kọlù àfọ́tún ẹni tí wọ́n bá sì kó láàlú lólú tẹ́bí wọ́n ní iná àjọyọ̀ tí ń ṣáájú àwọn àyàn fẹ́rẹ́ láti mọ kọlù gbogbo tí ń ṣe àwọn ibi tó lè wà lójú àwọn àyàn fẹ́rẹ́ kí àwọn àyàn fẹ́rẹ́ lè mọ ọ̀rọ̀ náà kọjá bàbá nínú rẹ̀ wá sọ bí di iná àti àrá apáta ìdìgbòlù nínú rẹ̀ àjò oṣù tuntun yìí nínú rẹ̀ àjò ayé ìbí yòókù tí bọ́ ìlọ Olúwa àìkí gbogbo tí ń ṣe ohunkóhun tí ń ṣe tẹ́tà àdàkẹ́ àti ẹni bí wáyé kó bẹ̀rẹ̀ sí di ìkọlù àti lòlú ní àtìlẹ́sẹ̀ mi àìkú sì bẹ̀rẹ̀ di jíjó tó èké tó bá kọlù kó mọ fọ́ tuntun kó sì mọ látúnṣe kankan mọ́ bàbá kún fún ẹ̀mí àtàgbàdà rẹ̀ àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run alágbára ìwọ Ọlọ́run àwọn ọmọ ogun ìwọ Ọlọ́run àpáta ayérayé iná àti àràjò rẹ̀ ọ̀yà kọ́ mi fún àkọ́tún agbára àti iná ẹ̀mí mímọ́ rẹ̀ àní oṣù tuntun bí lẹ́tà tuntun wọ̀ bàbá àníjú àti wẹ́pọ̀ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé wọ́n láti mú ògo tuntun wọnú ayé mi ara rere tuntun ayé wọnú ayé mi gbégọ́ tuntun wọnú ayé mi Olúwa àní ni mo ṣe ké o àní àkọ́tún agbára àti iná ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa túbọ̀ gbé wọ̀ mí lódìdí nínú rẹ̀ túbọ̀ sọ bí di àpáta ìjìgbòrò ní àtàràjò nínú rẹ̀ wọ́n túbọ̀ sọ bí di àpáta ìjìgbòrò ní àtàràjò nínú rẹ̀ ìjẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá kọlù àbọ̀ fọ́ tuntun àní gbogbo ẹnikẹ́ni tó bá kọlù àbọ̀ fọ́ tuntun tí ò sì ní àtúnṣe kankan mọ́ Olúwa àní jẹ́ gbogbo oko tó tún wá dúró lójó dọ̀bẹ́ àní fún ìtura àbíjẹ àbí nira pé sọ àní kí ògo tuntun ara rẹ tuntun tí wọ́n mú ẹni kọ́mọ̀ sí fara kọ́mọ̀ sí jẹ́ lò fún mi àní kọ́mọ̀ sí kíkọ́ kọ́mọ̀ sí lóru kọ́mọ̀ sí tó nítorí pápátá fún mi ní orúkọ tó máa kọ́ mi fún iná mi máa tagbára rẹ ìjọba láti fi jíra múlẹ̀ ẹnikẹ́ni ọgbọ́dọ̀ yín àbí jimi lọ́wọ́ àbí dé ní mi lámọ́ Olúwa àti gbogbo díẹ̀ kejì tí mo ṣe kẹ́ Olúwa kọ́ mi fún iná mi máa tagbára rẹ sọ mi jà pàtàkì gbòòrò nínú rẹ pápátá àní gbogbo ti ṣe tẹ́lẹ̀ àtàríkà àti gbogbo ti ṣe gbìmọ̀ bí abúrú rẹ àní kọ́mọ̀ sí di kíkọ́ kọ́mọ̀ sí di lọ́rùn fún mi pátá láti rẹ ṣẹ mi àní kọ́mọ̀ sí di jọrú tẹ́rú fún mi láì múlẹ̀ kankan ní lọ́dọ̀ tí ní tòsí Olúwa àní orúkọ Jésù gbogbo tí ń ṣe ìjọba kan àti ẹ̀ṣọ́ àti àti gbogbo agbára gbogbo pátá àní ìgbọ́n àti ìgbà tí mo jọ akọ́bẹ̀sì di kíkọ́ olùbáyé àìkọ́bẹ̀sì di lọ́rùn fún mi lórí fún mi àìkọ́bẹ̀sì di jóun tẹ́rú àní ní àti ẹ̀rú fún mi láì múni àkàndá ni bàbá kọ́mi fún ẹ̀mí mímọ́ ńlá kún fún agbára rẹ kọ́mi fún ẹ̀mí mọ́ kún fún agbára sọ́bíjà pàtàkì borí ní àtàràjò ní ẹ̀pọ̀ tàbí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ wá sọ bí di ẹ̀rù àti jìnnìjìnnà nínú ẹ̀ pápátá bá a ṣe ń wọnú gbọ́ bá a ṣe ń pé ọgbọ́n bí àwọn Yorùbá ṣe máa ń pèsè ní oṣù bàbà kí ló tí wọ́n fi máa ń tẹnu mọ́ oṣù bàbà yẹn nítorí pé kí ni wọ́n rí wípé ibi ṣùgbọ́n ibi yẹn fún àwọn tí wọ́n kì í ṣe ti Ọlọ́run ni nítorí pé Ọlọ́run sáà ti fìdí rẹ̀ mọ́ ìpè kí ni àdìbúburú ní gbogbo ọjọ́ ká mọ̀ fàdúrà àdàgbà padà eléwé ní èkejì
Jésù ti wá sáyé láti run gbogbo ṣe sùnú, ó sì ti fi agbára fún wa láti mọ tẹ gbogbo tí ń ṣe ejò àti àkèké mọ́lẹ̀, àti láti mọ kọ gbogbo tí ń ṣe agbára ètò tó mọ̀ pé gbogbo àwọn ibi wọ̀nyí kì í ṣe sí wa. Ọ̀pọ̀ ti gbàgbé ni, ó ní búburú kan kì yóò sún mọ́ ilé mi, bẹ́ẹ̀ ni àrùn kan kì yóò sùn lómi. Ó ní àwọn iye gba yóò mọ̀ sùn lápò ọ̀tún àti lápò òsì, ó ní kìkì ojú mi lè mímọ̀ fìrí ọ̀kankan ní wò tó súnmọ́ dọ̀ mi, nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú mi. So fún díẹ̀ yìí, ǹjẹ́ ẹnìkan wá wà bí tó sọ pé òun fẹ́ kọ́ kí ibi àti búburú kan mọ́ dé bá mi? Wo àbí ó fẹ́ kọ́ mọ́ dé bọ́ ẹni tí ń ṣe mọ́ wádìí rẹ̀, gbàgbé lórí ẹni tí ń ṣe agbára àìtó fi díẹ̀ ẹ̀rù àti jìnjà nínú Ọlọ́run nìkan ló béèrè fún. So káwọ́ méjèèjì kò Olúwa kọ́ mi fún iná mímí àti agbára rẹ̀. Oṣù tuntun mìíràn àní ló tún mú wọ̀nyí tó sì mú ògo tuntun, ara rere tuntun, ohun rere tuntun wọnú ayé mi. Ọ̀yà sọ mi di ẹ̀rù láti jìnjà nínú rẹ̀ pàápàá, èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo mi. Ìjẹ́ pé kò ṣe ibi tí wọ́n ti lè mọ gbégbé iṣẹ́ ibi nípa tèmi, àmúyọ́ bí ọtí wájú àti àjẹrù wọn mọ yàrá láti wọ́n sì mọ yàrá rẹ̀ wọ́n sì mọ parun sínú gbogbo kòtò tí wọ́n gbé fàtàwọn tí wọ́n jẹ sílẹ̀ fúnra wọn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé ìwọ Ọlọ́run alágbára jùlọ, mo béèrè fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀. Ìwọ Ọlọ́run tẹ̀lékè lórí dádúró, ìwọ Ọlọ́run ẹ̀rù láti jìnnà, àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ bàbá gbé wọ̀ mí lódìdí, àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ bàbá gbé wọ̀ mí lódìdí, àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ dàbá bá ní orúkọ Jésù àgbé wọ̀ mí lódìdí. Ọ̀yà dídùn rẹ̀ tó sọ mi di ẹ̀rù láti jìnnà ní kọ́ńtà àti wà lọ. Olúwa àrí oṣù tuntun mìíràn láti tún mú yìí o, èyí ṣe oṣù ayọ̀, oṣù ògo, oṣù gbéga, ìjà pé wọ́n tún mú àrà tuntun ayọ̀ rere tó ga tó lógo jọ wọnú ayé mi, àní ẹ̀rí rẹ̀ tó ga tó lógo jọ tuntun wọnú ayé mi, ògo tuntun tọ́ta tó lógo jọ tó lẹ́gbẹ́ tó ní wọ àní tuntun wọnú ayé mi sẹ́. Èyí mo ṣe kí Olúwa nínú rẹ̀ pọ̀ sọ mi di ẹ̀rù láti jìnnà ní kọ́ńtà nínú rẹ̀, àní kí ló gbé gbogbo bí kíbi yóò kọ̀ ẹni yóò kọ̀ wọ́n láìjẹ́, àìtí wọ́n ti kọ́ra àjọ àbí tí wọ́n gbé gbèsè ìbírí pàmì àmúyọ́ bí ọtí wájú àti jẹun bá ní jẹun àdárun bí ọjọ́ bí wọ́n bẹ̀ sí gbọmọdé àwọn ìjẹun wọn jẹrán àmúyọ́ bí ọtí wájú kí wọ́n sì mọ jẹrán àwọn náà jẹun àdìpọ̀ mọ́ parun sínú gbogbo kòtò tí wọ́n bá gbé fúnra wọn àti tún àwọn tí wọ́n dẹ sílẹ̀ fúnra wọn nítorí pé ẹ̀dùn wọ náà àìlọ́tà ti fi jẹrẹ múlẹ̀ bẹ́ẹ̀ ó bàbá yìí kọ́ mi fún iná mímí àtàgbàdà rẹ̀ wàá tó bọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà nípa pátá nínú rẹ̀ tàbí wọn lọ wàá tó bọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà pátá nínú tàbí wọn lọ. Olúwa àyíṣẹ́ ní orúkọ Jésù Kristi àyí gbogbo kébi tí a ti gbé kóra àjọpọ̀ níbi ní búburú nípa tèmi àbẹ́nikẹ́ yóò kó tó lè mọ gbégbèsè bí mìíràn nípa tèmi sẹ́. Olúwa àyí kí wọ́n bẹ̀ sí mú ẹ̀já wọn láàmú yóò kí wọ́n sì mọ jẹrán ní àjẹrán kí wọ́n sì mọ parí sínú kò tí wọ́n máa gbé fúnra wọn kí wọ́n sì mọ parí sínú àwọn tí wọ́n jẹ sílẹ̀ fúnra wọn. Ọlọ́run tó rí pé ẹ̀mí àti Ọlọ́run ẹ̀sọ́ àti àṣẹ fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi pé ẹnikẹ́ni yóò kó òwúkọ́ jọ gbọ́dọ̀ yọmílẹ̀ àbí ní mílára ẹni tó bá dán wò àádọ́ ẹjọ́ láti gẹ̀rẹ́ àrẹ granú kúrò ní orúkọ Jésù bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ sọ mi di ẹ̀rù láti jìnnà ní pátá nínú rẹ̀ èyí tí ẹnikẹ́ni ò lè dàdú àbí yọ lẹ́nu èyí tí a kì í robi tí a kì í tètè a kì í gbógun tì èyí tí a kì í jẹ́nà èyí tí a kì í dádó lójú ọ̀nà òṣèré rẹ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún bàbá sọ mi di ẹ̀rù lápátá nínú rẹ̀ àdìgbò tí tẹ̀síwá nínú àjọ ayé mi nínú ìrìnàjò oṣù tuntun tá a ti ní bẹ̀rẹ̀ láti ní oṣù tuntun èyí tí oṣù kẹsàn-án tó ń wọnú lọ èyí pé wọ́n mú ògo tuntun ara rẹ̀ tuntun ògbéga tuntun wọnú ayé mi Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ wọ́n sọ mi di ẹ̀rù láti jìnnà nínú ìrìnàjò lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá àní tẹ̀bí ìwọ ni lọ sọ wípé oṣù tuntun, ọ̀sẹ̀ tuntun, ọjọ́ tuntun, ògo tuntun, ìgbà ọ̀tun rere ni wọ́n ti mú wọnú ayé mi láti mọ gbilẹ̀ fún rere ní ọ̀tun. Èyí ni mo ṣe ké Olúwa kọ́ mi fún iná mímí àti agbára rẹ̀. Dáyọ̀ ju tàtẹ̀yìn wá lọ ọ̀yá gbogbo bíkíbi tí ògo ẹ̀tọ́ mi pè mí ire ayé mi ilẹ̀ mi àṣírí mi wà. Tèmọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú ètò ẹ̀kún wúlò tí wọ́n rí lò tí wọ́n ti kú ní tí ń sára àwọn ogún mi pátápátá lẹ́yọ̀kọ̀yọ̀kan ní orúkọ Jésù kò yá kó bẹ̀ sí dígbà fún pátá nípa agbára àti àṣẹ rẹ̀ nítorí ògo àti ìlógo rẹ̀ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún bàbá ní orúkọ Jésù agbéwọ̀ mi lódìdí. Àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ mo béèrè fún ẹlẹ́dàá ní orúkọ Jésù gbéwọ̀ mi lódìdí. Tẹ̀bí ọ̀rọ̀ rẹ̀ tàbí wípé kí ni àní oṣù tuntun, ọ̀sẹ̀ tuntun, ọjọ́ tuntun, àní ògo tuntun, ara rere, ayọ̀ ọ̀tun rere tó gbogbo tọ́jà tó tóbi jọ ìjọ́lẹ̀gbẹ́ tó lòdì wọn àní àṣeyẹ oore pápátá àní ìwọ̀n tuntun mú ọ̀nà ayé mi wá àní orúkọ Jésù Kristi láti bọ̀dọ̀ láti mọ̀ láti mọ̀ gbúlẹ̀ fún rere iṣẹ́ èyí tí mo ṣe kó Olúwa àní tọ̀tún láti mọ̀ kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ iṣẹ́ ayé láti mọ̀ kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ní orúkọ Jésù Kristi yá gbogbo tí ń ṣe ògo mi ṣeré mi ṣèjáde àyọ̀bọ̀ mi àní gbogbo tí ń ṣe tó àti pé mi pápátá àti
láti jó láti kúrò lórí gbólóhùn ayé mi ni àyíntẹ́ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú ẹgbẹ́ òtún olóòtú fi kó lè tí sára ogún mi ni pátápátá àyíkọ́ rẹ̀ ti dìgbà fún wa ní orúkọ Jésù àyípápátá àyíkọ́ dìgbà fún pátá ní orúkọ Jésù pátápátá àyíkọ́ rẹ̀ ti dìgbà fún pátá ní orúkọ ẹ̀kọ́ ẹ̀yọ kan lẹ́yìn olúwa pátápátá àyíkọ́ dìgbà fún pátá ní orúkọ Jésù bàbá kọ́ mi fún iná mi má ti agbára rẹ̀ àyíkọ́ ẹ̀kọ́ dìgbà fún pátá ní orúkọ Jésù gbogbo ẹ̀ láìkọ́ àyíkọ́ dìgbà fún pátá ní orúkọ Jésù àyíkọ́ tí mo di lò fún mi nípa agbára àti àṣẹ rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àti ìdùnnú àti ẹ̀mí kíkọ́ àìláì múni àkàndá nínú orúkọ Jésù Kristi bàbá kọ́ mi fún náà mi má ti agbára rẹ̀ ayé akọmi fúnẹ̀ mi àtàgbára rẹ ìwọ Ọlọ́run aláṣepọ̀ akọmi fúnẹ̀ mi àtàgbára rẹ ọ̀yà gbogbo àwọn ògo wọ̀nyí ànírèébí àti gbéga ìṣòro àti èrè mi àti gbogbo tí ṣe ní pátá tí mọ ògo àwọn ọ̀rọ̀ ìṣáájú ìṣẹ́jà mẹ́rin gbogbo pátá olú àìkọ́bẹ̀rẹ̀ sì ti gbígbà fún pátá ayé àkùsí ibi kankan sẹ́nu orúkọ Jésù Kristi àìkọ́sí mọ̀júlò fún nínú àyàtọ̀ rẹ bàbá kọ́mi fúnẹ̀ mi àtàgbára rẹ ọ̀yà kọ́mi fúnẹ̀ mi àtàgbára rẹ iná mi má ṣàgbá mo bá gbóhùn lóde nítorí ògo àti inú ògo rẹ àti fún èrè ayò ògo àti gbéga rẹ kẹ́ni olú àkọ́mi fúnẹ̀ mi àtàgbára rẹ gbogbo tí ṣe ògo mi pèbí rẹ mi àìgbọ́n kọ́bẹ̀rẹ̀ sì gbẹ́ fún ayé àkùsí ibi kan ní orúkọ Jésù nítorí kí gbogbo ògo sì gbẹ́ fún rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá àkọ́tọ̀ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún nítorí wípé kí ni wọ́n sá ti fi yé mi wípé ògo tuntun ìgbà ọ̀tun rere tuntun àṣírí ayọ̀ rere tuntun ni wọ́n ti mú wọnú ayé mi wá fún ìrìn àjò tuntun mìíràn tí a tún ti bẹ̀rẹ̀ ní ọjọ́ tó nínú oṣù kẹsàn-án yìí bàbá ìdí mo ṣe kí àyànpọ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí àtàgbára ìkórè ayọ̀ ìtókùn fọ́pọ̀lọpọ̀ ògo ọlọ́ àti wàá títóbi àtàgbára rẹ àṣeyọrí ẹ̀bùrẹ́ rẹ bùpẹ́ láti òkè wá ìrànlọ́wọ́ tòótọ́ láti bímọ láti ṣọ́ni wà láti ti ń ṣètò ìwọ ọlọ́run àti láti ṣọ́ni wà nítòótọ́ lòdòdó ọ̀yá àríkè bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn báyìí ní ànító náà ìṣẹ́kùn náà ní ẹ̀kọ́ tó bẹ̀ tí àìkò rí sí láti gba orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ní àkọ́tún agbóhùn ọ̀nà dídí ìwọ Ọlọ́run ọ̀gá ògo tó di gbogbo ògo àti tí kìí pé ògo rẹ pẹ̀lú tí ìfẹ́ rí gbígbẹ́ àní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ní àkọ́tún agbóhùn mi ìwọ atóbi jùlọ ìwọ alágbára lóhun gbogbo aláṣẹ lóhun gbogbo ìwọ jẹ́ pé ìwọ ni Ọlọ́run lẹ́yìn kò sọ́nà alágbára lẹ́yìn kò sọ́nà agbára kan mọ́ àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí rẹ mo béèrè ní orúkọ sí agbóhùn mi lódìdí ní orúkọ Jésù Kristi pé ìwọ ti fi dábìlì oṣù fi mí lọ́kàn balẹ̀ wípé kí ni àní oṣù tuntun ọ̀sẹ̀ tuntun ọjọ́ tuntun àní ògo tuntun ara rere ayọ̀ tó lùgà tó tóbi tó lóògùn tó lẹ́gbẹ́ tó lé mọ̀ tuntun àríwọ́ tí mo wọnú ayé mi wá ẹ̀rí ayọ̀ kan ló kò mí kò èyí ni mo ṣe kí ó yá ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ànító àìṣẹ́pà ní àkùnrin àṣìlẹ̀ èyí tó fọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti wàá tóbi rẹ ẹ̀bùrún rẹ bùpẹ́ láti òkè wá èyí tó kún fún ìrànlọ́wọ́ àti bímọ àti ṣóni wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àti àtìlẹ́yìn láti ṣóni wà gẹ́gẹ́ bí ọmọ rẹ láti mọ̀tọ́ láti mọ̀rẹ́ láti mọ̀ gbòòrò láti mọ̀ gbòòrò sáré ojoojúmọ́ tó bẹ̀ jẹ́ ìkùnrin sí láti gba èyí tí ẹ̀rí ayọ̀ mi àyìn yóò fi mọ lógo ju bó ti lógo lọ bàbá ya kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ ọ̀yà kébẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àrí kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ ẹ̀mí kébẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èyí náà mi máa ti agbára ni mo ti ọdún bàbá ya gbówó mi lójijì ọ̀yà ìkébẹ̀ sí kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà àti gbogbo agbáṣẹ́ ọ̀yà kébẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára agbára àti òkè wáyé náà má ti máa mú mi fún agbówó mi lójijì àní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kébẹ̀ sí ní kojú gbogbo ọ̀nà àní títà tẹ̀wọ́ ọ̀yà kébẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mo ní títà tẹ̀wọ́ ọ̀yà kébẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àní kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí rí ògo ọlá àti wàá tóbi àti wà nínú ayé mi sẹ́ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti àgbẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ olúwo rere àyè gbogbo ayé bẹ̀rẹ̀ jìnnà fún láti mọ̀ sí ju ọ̀tẹ̀ tí wàá lọ Olúwa àríkún fún ẹ̀mí àtàgbẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àní ara rere ayọ̀ àní ògo tó ayọ̀ rere mìíràn ètò tí wọ́n yà lóko Jésù rẹ̀ sí àríkọ́ bẹ̀rẹ̀ sí jírí fún bọ́ yà kún fún ẹ̀mí àtàgbẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ sí kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ògo bí akọ́bọ̀ tàn kújú owó ti lọ Olúwa kún fún ẹ̀mí àkí bẹ̀rẹ̀ sí ní kóòrè ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àní sẹ́ni orúkọ tó gbogbo tí ń ṣe òrèrè ayọ̀ ògo tó ta tó ìgbọ́ tẹ́nìkẹ́ni orí gbèsè nínú àmì àkọ́bẹ̀ sí jìrọ̀ fún láti mọ̀ kí ṣe lọ́pọ̀lọpọ̀ láti ṣe tó bẹ̀ tí káyọ̀ ìkùnrin sí àgbà Olúwa kún fún ẹ̀mí àtàgbẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ iná ẹ̀mí àtàgbẹ̀rẹ̀ mo fi agbóhùn mi lórí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ̀kan péré lágbàdúrà yìí fi ìtara gbà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọwọ́ ọ̀tún wa gbára rẹ tó ń ṣòun látòun ìyanu ni èyí tá à ń gbéga ni Ojúmọ́ béèrè fún Olúwa gbé lé mi lórí ṣúre sínú ayé mi èrè tó tayọ tó ga jùlọ èyí tí ẹnikẹ́ni ọ̀gbà rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wípé ohun tuntun tẹ́nìkẹ́ni ò rí tẹ́tí ọ̀gbọ́rí ni wọ́n yóò ṣe Olúwa ohun ire tuntun tó ga tó tayọ tó lẹ́gbẹ́ tó lójú wọn èyí tẹ́tí ọ̀gbọ́rí tẹ́nu òrìrì tó jó òrìrì Olúwa sísun ayé mi bá ṣe wọnú oṣù tuntun yìí ayé mi ju ohun tí mo ti gbọ́ àti ohun tí o ti fi yé mi lọ Olúwa kí ó bẹ̀rẹ̀ sí kún fún ìyanu àti ohun tuntun àti ògo tó ga jù tó tóbi jù tó lẹ́gbẹ́ tó lòdì wọn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi. Ọwọ́ ọ̀tún wa agbára rẹ mo béèrè fún ayérayé bàbá. Mo ní ọwọ́ ọ̀tún wa agbára tó ń ṣòwò láti ṣòwò ogun tó ń ṣòwò ìyanu ni. Àní ìtọ́tayọ tí ẹnì pé tí Olódùmarè tí kò sí ẹnikẹ́ni lè rí ìdí rẹ̀ tí ó tọkọjá òyìnbó àti ọgbà àtẹ̀dá rẹ̀ gbogbo ni. Olúwa àní ọwọ́ ọ̀tún agbára ni mo bẹ̀ fún orúkọ Jésù Kristi. Bàbá gbé ilé mi lórí. Ọlọ́run gbé ọwọ́ ọ̀tún agbára ilé mi lórí. Àtòrí tẹ̀mí wá ti gbogbo agbára tó fi gbé ọwọ́ ọ̀tún agbára ilé mi lórí. Ire tó ga tó tayọ jùlọ. Èyí tí etí ọ̀gbọ̀n rí tẹ̀lé òròrí. Èyí tí wọ́n ojú òrìrì sẹ̀. Olúwa sún sínú ayé mi bàbá. Ọ̀yá àní látòrí tẹ̀mí bá súre ayọ̀gó tó ga tó tẹ̀lé sínú ayé mi. Àní oyin ni oṣù titun ọjọ́ àkọ́kọ́ ìrere. Olúwa àní ire tó ga tó tayọ tó tóbi jọjọ́ ìgbésẹ̀ mi bàbá sún sínú ayé mi. Ọ̀yá àní jó ohun tí o ti gbọ́ àti ohun tí o fi yé mi lọ. Olúwa ayé mi kó tó bọ̀ kún fún ògo àti bó ṣe fún ògo rẹ lọ. Àní kó tó bọ̀ kún fún ara rere tó tójú tó ojú tí o ti bá mi sọ lọ. Olúwa àní ayé mi kó ògo àyè kó tó bọ̀ tẹ̀jú bó ṣe sọ fún mi lọ. Bàbá àní ògo tuntun tó ga tó yọ kó tó bọ̀ bú yẹn ní ayé bó ṣe bú yẹn lọ. Àní ògo ẹwà tó kó tó bẹ̀rẹ̀ bó ṣe bú yẹn lọ. Àṣírí ògo tuntun ẹ̀ kó tó bẹ̀rẹ̀ ní ayé bó ṣe yọ. Bàbá súre sínú ayé mi látòrí tẹ̀mí mọ́ ọ̀dẹ́ wa ọwọ́ ọ̀tún agbára rẹ tó ń ṣòwò láti ń ṣòwò yanu ni èyí tá a gbéga nígbà gbogbo agbélé mi lórí gbogbo agbára tó fi jọ lọ́rùn nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti òfin agbélé mi lórí. Olúwa súre sínú ayé mi ní orúkọ Jésù. Ayé súre sínú ayé mi ní orúkọ Jésù. Èmi àyè mo bá súre sínú ayé mi ní orúkọ Jésù. Ọ̀yá ògo ayé mi kó tó bọ̀ búyọ̀ bó ṣe búyọ̀. Àní tó bí agbára kó tó bọ̀ àhùn náà ìwé ìbòsọ̀ ẹwà ògo rẹ̀ kó tó bọ̀ búyọ̀ bó ṣe búyọ̀. Àní gbà gbogbo ọjọ́ gbogbo Olúwa ara rere ayọ̀ ògo tuntun mi láti wọ́n ti fi díẹ̀ múlẹ̀ ní ọ̀yọ́ àní kó tó bọ̀ fà hàn náà ìbòsọ̀ fà hàn lọ. Ìyẹn òun rẹ̀ kó tó bọ̀ jìnnà fún láti mọ̀ ṣe ní pọ̀ pọ̀ ẹ̀rí ayọ̀ mi kó tó bọ̀ lógo tó bọ̀ gbilẹ̀ kó tó bọ̀ gbìyànjú gbogbo ọjọ́ bàbá ọwọ́ ọ̀tún agbára mo bèrè agbélé mi lórí. Olúwa súre sínú ayé mi ọwọ́ ọ̀tún agbára mo bèrè fún Olúwa agbélé mi lórí. Olúwa súre sínú ayé fi àdúrà tó bẹ agbára kan nítorí ògo àti ìdógò rẹ ni bàbá àní nítorí àti ìdógò ìrànlọ́wọ́ láti bí mímọ́ àní kó sì bẹ̀rẹ̀ sí ilé wa lọ́pọ̀lọpọ̀ àti national àkọ́bẹ̀ sí ti ní gbogbo lọ́pọ̀lọpọ̀ Olúwa àní súre sínú ìpolówó agbára tó ọ̀tún rẹ nítorí ògo àti ìdógò rẹ ògo ní fúnra pé wọ́n ti ṣe bàbá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo àṣepé ayọ̀ rere tó ti ṣe nínú ayé mi nípasẹ̀ ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù yìí èyí tí ò ní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú rẹ̀. Mo tún dúpẹ́ fún èyí tí wọ́n tún ṣe ní ọ̀la àti ní ọ̀túnla pẹ̀lú pàápàá jọ fún gbogbo ìrìnàjò oṣù yìí àti gbogbo ọjọ́ ayé mi tó pé ní ọ̀tún lọ́tún ló ń ṣàlàyé ní ó ti mọ dára nínú ayé mi. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ìyìn ni mo dá padà sọ́dọ̀ rẹ. Ìwọ tó di gbogbo ògo àti ìyìn tí kì í pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni tí kì í fi ìyìn rẹ fèrè gbẹgbẹ. Gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ fún gbogbo ara rírẹ àṣepá òróró ògo mìíràn tó tuntun ṣe nínú ayé mi. Àní fún nínú ìyìn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù yìí bàbá ìtòníjọ́ dákọ̀ọ́kọ́ nínú rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ èyí tó ń ṣe lọ́wọ́ àìtí tó túbọ̀ ṣe èyí tó tún ṣe lọ́la tó tún ṣe lọ́tọ̀ àìtí tó ṣe ní gbogbo ìrìnàjò oṣù yìí àdítayọ ọgbọ́n ìmọ̀ òye ẹ̀bẹ̀ àti ti ẹ̀dá àlàyé gbogbo tí wọ́n lọ́rùn dájẹ́ àdítayọ ní gbogbo ọjọ́ ayé pápá gbogbo ètò pé ní ọ̀tún àìníwọ̀ yóò mọ ṣe ohun tuntun ara rere ayọ̀ tó lógo tó ga tó tóbi tó lè gbé ayé mi tí ó sì mọ súré sínú ayé mi ní ọ̀tún. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo lápá sọ́dọ̀ sọ pé o ṣé ọba àwọn ọba olúwa àwọn ọlọ́run àwọn ọlọ́run ẹlẹ́dàá gbogbo àgbọ̀ ọgbà àti ìyẹn èdè mo tẹ́sí mọ́ àìsíwájà àmọ́ gba ògo lọ àìsíwájà àmọ́ gba ògo lọ àìsíwájà àmọ́ gba ògo lọ agbára àṣẹ rẹ títóbi rẹ ìwàlẹ̀ àtúbọ̀ fi hàn bó ṣe fi hàn lọ àtúbọ̀ sọ iná ẹ̀mí mímọ́ agbára àti àṣẹ títóbi rẹ ká gbé sókè lọ láti mọ kọ́ wa láti mọ tọ́ wa láti mọ dáwà láti mọ fi tóbi rẹ kàn láti mọ mẹ́ni kankan wà lójú ọ̀nà láti mọ mẹ́ni kankan wà rìn nínú ìfẹ́ láti mọ mẹ́ni kankan wà gbé nínú òtún àti nínú òdodo rẹ. Bàbá àtúbọ̀ sọ iná ẹ̀mí mímọ́ agbára àti àṣẹ títóbi àti ìjọba rẹ kalẹ̀ ọ̀yà ọwọ́ ọ̀tún agbára àtúbọ̀ nínú àjáde láti mọ súrè sínú ayé nǹkan bó ṣe súrè sínú ayé nǹkan wa lọ ayé nǹkan tó mọ̀ kún fún ìyanu ìjọba títóbi rẹ ìjọba ọ̀run àníkọ́ mọ̀ sí bọ́sọ̀rọ̀ mẹ́ni kẹ́ni nínú wa lọ́wọ́ Olúwa àtúbọ̀ sọ agbára àti àṣẹ àti náà mẹ́rin kalẹ̀ àdìbò àtúbọ̀ kọ́ àtúbọ̀ tó àtúbọ̀ dábàá àtúbọ̀ fi amọ̀nà owó ọ̀tún agbára àtúbọ̀ nàìjíríà àtúbọ̀ súrè sínú àtúbọ̀ bùkún ayé kọ̀ọ̀kan ayé nǹkan tó mọ̀ kún fún ìyanu àti ìgbéyàwó tó ṣe lógo rẹ ògo ní fúnra ẹgbẹ́ wọn ti ṣe ìtítóbi ní gbéga ní Olúwa àti ọ̀tún àti ìyìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìyìn ògo ní fọ́lọ́run àwọn ọlọ́run ìyìn ògo ọlá ní fọ́lọ́run àwọn ọlọ́run kábíyèsí ìwọ lọ́pẹ́ yẹ ìyìn ògo ọlá ní fọ́lọ́run àwọn ọlọ́run ìyìn ògo àtọlá ní fọ́lọ́run àwọn ọlọ́run ọba títí láé kábíyèsí ìwọ nìkan lọ́pẹ́ yẹ òun nìkan lọ́pẹ́ yẹ òun nìkan nìyẹn yẹ ni mo ṣe ń gbéga ni mo ṣe ń lójoojúmọ́ ni mo ṣe ń tẹnumọ́ wípé wá
jẹ́ ká jọ yin Ọlọ́run lógo nítorí pé lẹ́yìn rẹ̀ kò sí ẹnìkankan tí ọpẹ́ àti ìyìn yẹ. Ó tún ti bẹ̀rẹ̀ ohun tuntun ara rere ògo nínú ayé mi àti ẹ, nínú ayé gbogbo àwa àyànfẹ́ pápátá. Jẹ́ ká jọ jùmọ̀ yin Ọlọ́run yẹn lógo, jẹ́ ká jọ dá gbogbo padà sórí, jẹ́ ká jọ jùmọ̀ mọ́ yìn. Wo má jẹ́ kó so ọkọ rẹ̀ nígbà kankan láti mọ dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn nítorí pé òun nìkan ṣoṣo ló yẹ láti mọ yìn, láti mọ gbéga. Lẹ́yìn rẹ̀ kò sí ẹnìkankan tọ́tọ́ sí tọ́yẹ láti mọ gbéga. So fún díẹ̀ yìí ògo ní fún wa lókè ọ̀run fún títí bàtà agbára rẹ̀ nínú ayé wa. Wọ́n á gbàgbé ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù òní ní ọjọ́ àkọ́kọ́, ó tún kù ọjọ́ méjì. Mọ̀ bó ló ṣe fi ìtara yìn tó ní ọjọ́ tòní, ṣùgbọ́n ní àwọn ọjọ́ méjì tó kù yẹn wàá tún bùkún ìtara yẹn láti yìn ju àwọn ọjọ́ kìíní lọ, pàápàá jùlọ tó yìn ju àwọn ọjọ́ méjì tó parí oṣù lọ. Gbọ́ àní fi ìgbàgbọ́ tó ga tó ta tó ní gbogbo tó gbinlẹ̀ yá fi darapọ̀ mọ́ ìyìn rẹ yín. Ohun tó nídìí jù òun náà ni ìgbàgbọ́ rẹ, ayọ̀ rẹ, ìdùnnú rẹ níwájú Ọlọ́run. Gbàgbé gbogbo tí jẹ́ kí ni yẹ̀yẹ́ ni gbogbo tó ń là kọjá, ẹ̀sìn ni gbogbo tó ń là kọjá. Wo Sátánì ní bẹ nídìí rẹ̀ tí ọmọ bọ̀ nínú jẹ́, tí ọmọ ọ̀rọ̀ létí àwọn nǹkan ìṣòro rẹ̀ àti ìpọ́njú rẹ̀. Wo Sátánì ní bẹ nínú rẹ̀, bí mi lérè màá ròyìn fún ọ dáadáa. Sátánì ní bẹ nídìí rẹ̀ nítorí pé kí ni kò fẹ́ kó yin Ọlọ́run bó tó àti bó ṣe yẹ. Inú mọ́ ń bí tọ́ba yin Ọlọ́run, so yóò àmọ́ ọ̀rọ̀ létí láti mọ jẹ́ kó jí mọ̀ mọ́ pé dípò kó múra sọ́ra láti mọ sàrò níwájú Ọlọ́run, òun yin Ọlọ́run ọ̀pẹ̀ nínú rẹ̀ bí ọ̀bọ. Irọ́ ni o mọ̀ dá lóhùn. Ìgbà tó bá yin Ọlọ́run tó ka ṣùgbọ́n ayé rẹ̀ sí yẹn, ìgbà yẹn lòun tó rọ̀nà àbáyọ sí wá sí ìṣòro ayé rẹ̀. Nítorí pé kí ni ìgbà yẹn ni ìrẹ́ ọmọ sí láti mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé. Ìgbà yẹn ni ìrẹ́ ọmọ sí láti mọ ìbéèrè wo ló yẹ kó béèrè lọ́wọ́ Ọlọ́run. Ìgbà yẹn ni ìrẹ́ ọmọ sí láti mọ ọ̀nà tó yẹ kó tọ̀ láti jáde kúrò nínú ṣùgbọ́n yẹn àti láti borí ṣùgbọ́n yẹn. So gbogbo nǹkan wọ̀nyí ni Sátánì kò fẹ́ kó sí kí yẹrẹ kó sí yóò àmọ́ mú ọ wọnú ìbànújẹ́ lọ, yóò mọ pọ́n lójú, yóò mọ gbá àwọn kan dìde láti mọ fi ọ́ sí ẹ̀yẹ. Tọ́ba kíyè sára wọn náà kàn bọ̀ sínú pápẹ́ rẹ̀ ni wọn náà mọ kanra nítorí kó mójútó ọba ní mójútó mọ́. Báyìí yẹn ṣe ń pẹ́ nínú ogun látọwọ́ Sátánì àti àwọn ègún èpè àti májẹ̀mú ọ̀ràn nìyẹn. So fún díẹ̀ yìí mọ́ gbà Sátánì àtijọ́ boko kankan láàyè láti di ọ lọ́wọ́ láti lè fi ayọ̀ àti dídùn yẹn lọ́lọ́gọ́. Ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù òní ti kú òun bẹ́ẹ̀ o, ọjọ́ òní sì ti parí, ọjọ́ òní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀la àti ọ̀túnla yẹn wo tó múra láti mọ yìn lógo. Ó tún lè tábà tún yá gan, ó tún lè tẹ̀síwájú láti mọ yìn lógo ju bó ṣe yìn lọ. Ó sì rí wípé kí ni Ọlọ́run lótìtọ́ àti lódodo inú yìn ló ń gbé. Ó ṣe bẹ̀bẹ̀, ó sì dábìrì ayé, ó dábìrì ayọ̀ rere nínú ayé àwọn tí wọ́n yìn láìsí màtí lásàrẹ̀. Yóò sì mọ dábìrì ayọ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa bá a ṣe ń yìn lóòrèdóòrè láìsí màtí lásàrẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Òmíràn tó dàbí rẹ̀ òun ni kókó tó ṣe pàtàkì jùlọ, ìjọba ọ̀run. Mọ́ ṣe gbàgbé wípé ìjọba ọ̀run kí ni ó kù sí dẹ̀dẹ̀. Gbogbo ohun yòówù kó wù ká lè nínú ayé, ohun yòówù kó wù ká lè dà láyé. Gbọ́ àtolówó àtolówó, ọlọ́lá ọ̀lọ́lá, onímọ́tò onírò nílé, gbogbo yòówù kó wù tí a lè ní láyé. Gbọ́ mi, kò sí ọ̀kankan nínú wọn tá a mú lọ sí ọ̀run. Ìjọba ọ̀run ni kókó. Ìjọba ọ̀run ni kókó. Iná ni mo fà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí mo bá wò gan ìtara àti ní àwọn nǹkan tí mo fẹ́ tí tó ọkàn mi gbogbo fún kì í ṣe fún mi. Ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe àfi kí n ní wọn. Nítorí pé tí ìbá ní wọn ni irú tí mo ń ṣe lónìí bó ni mo ṣe fẹ́ ṣe. Èmi nìkan ni mo ní mọ̀ dá jẹ. Láti ilẹ̀ wá èmi nìkan mọ̀ dá gbogbo ìjẹ. Ìrìn pín pẹ̀lú àwọn ènìyàn. Ṣùgbọ́n ògo ni fọ́lọ́run tó yẹ pé ó gbàkóso. Ìtí mo sì mọ̀ pé yóò tún wá gbàkóso jù báyìí lọ láti ní àwọn orinṣẹ́ gangan tọ́tọ́ àti tọ́yẹ láti lè mọ tó ń ṣe jù báyìí lọ. Ìjẹ́ pé gbogbo oore ọ̀fẹ́ àti àǹfààní tó ń fún mi yẹn ènìmọ̀ dá nìkan jẹ mọ́. Nítorí pé akọ́ wípé kí ni tọ́wò kò sì rí pé rere ló wà. Tọ́ bá wá tọ́wò tó rí pé rere ni pín pẹ̀lú àwọn mìíràn náà. So ọjọ́ ti pẹ́ tó jẹ́ kí n mọ̀ pín pẹ̀lú yín. Ṣùgbọ́n bọ́wọ́ kú ṣe mọ́ ní ṣe fi bọ́jú. Mo mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run yóò tún ṣe jù báyìí lọ. Ìjẹ́ pé kí ni pàtó náà fẹ́ láti lè mọ̀ pín pẹ̀lú yín ju bí ó ṣe pẹ́ lọ. Kò ní jẹ́ pé àṣìṣe tó ń record, àṣìṣe tó ń lọ sí editing mọ̀, ṣùgbọ́n yóò mọ̀ jẹ́ live and direct pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ìtí mo mọ̀ pé lè yóò ṣiṣẹ́lẹ̀ ní orúkọ ti Jésù Kristi. Ṣùgbọ́n ìtí mo sọ débẹ̀ ni wípé kí ni bó ti wù kó ní gbogbo nǹkan tó láyé yìí, ìjọba ọ̀run ní kókó. Kíyèsára kí Sátánì kọ́ mọ́ rẹ̀ ọlẹ́pà láti sọ ìjọba ọ̀run nù. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àtànímọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi, bàbá rere o. Ìwọ lọ́lọ́run òtítọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé.
èyí ń dúró de ọ lẹ́nu mi atóbi jùlọ ìwọ lọ́lọ́run òtítọ́ olóore ọ̀fẹ́ ìwọ lọ́lọ́run òdodo ọba tí kì í dá májẹ̀mú ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé èyí ń dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àti àwátà wà níbi àtàntí wọn gbọ́ tí wọ́n wà apanupọ̀ adá gbogbo ògo padà àtọrúkọ ṣe gba ọpẹ́ àti ìyìn ó fún oṣù tuntun ìtó tún mú wa bẹ̀rẹ̀ tó tún dàpọ̀ tó tún ṣóhun ara tuntun ayé wa ìtó tún tẹ̀síwájú tó tún mọ̀ tẹ̀síwájú bàbá gba ọpẹ́ àti ìyìn Olúwa fún àṣẹ àtagbára àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ tó tún sọ̀kalẹ̀ pápájọ fún gbogbo rẹ̀ àjò oṣù kẹsàn-án láti mú kó pé wa kọ́rọ̀ wà lọ́rùn kó tún dára fún wa nínú rẹ̀ káṣíire nínú rẹ̀ Olúwa ó ṣe gba ọpẹ́ àti ìyìn Olúwa fún agbára àti àṣà tẹ́lẹ̀ mọ́ ètò ọ̀sọ̀kalẹ̀ láti mọ́ mú wa wà níwájú onígbà gbogbo láti mọ́ mú wa ṣeré gbogbo wa aṣọ pé ṣe ògo ní fún ọba ọpẹ́ àti ìyìn títí láwọn mọ̀ yìnyín láti mọ́ gbórúkọ rẹ̀ ga ògo ní forúkọ rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ wa dán ó ṣàṣepẹ̀ inú ayé wa láyé ayé wa kò tún mọ ìkúrò àjàmọ́ àtòṣe àṣìṣe mọ́ ìjọba ọ̀run kò sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni orí kò yí padà ògo sì jẹ́ tó náà pàbàtà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah mọ́kànlélógún o hallelujah 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 ògo 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 fa lórúkọ rẹ̀. àmín 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 àṣẹ.